mo fẹ́ gbéraga mi ò kí n ṣe bọ̀ mo fẹ́ ṣe whether mo ní kí ó lọ ṣe arúgbó mo make up fún ọ àbí mo ní kó lọ ṣe ọmọge o àbí mo ní kó ṣe ọmọ kékeré o ẹni tó lè sọ fún Fisáyọ̀ Àmọ̀débájá pé kó shut up máa múra. Fisáyọ̀ Àbẹ̀bí. ẹmọ ẹni yẹn máa múra mo fẹ́ gbéraga. product yẹn dẹ̀ ni. àní mo fẹ́ gbéraga pé mo wá make up fún ṣe ọ pé teen ni mo wá ṣe make up fún yóò yá lọ ṣe arúgbó kò gbọ́dọ̀ kí n wà bẹ́ẹ̀ lọ ṣe arúgbó Àyìnkẹ́ máa deliver because basics ni àwọn èèyàn ò mọ̀ the moment you miss the basics of acting forget you cannot get it right. kò lóògùn ẹnìkan ṣiṣẹ́ kan fún mi ní church wa àbí àfa kan ṣiṣẹ́ kan fún mi ẹgbẹ̀rún kílí wà láwòrán gírí if you don't have it you don't have it ni. don't have it. títí dọ̀la lọ́dọ̀ àwọn olóyìnbó ẹni tó bá sọ fún Bọ̀dá Délé pé kó shut up máa múra. Bọ̀dá Délé òdúlé. ẹni yẹn máa múra gan. business wa ni risk ẹ̀ high jù. yes o lè ya very beautiful film nice film good film kó release ẹ̀ lẹ́nìí kó jẹ́ pé ọjọ́ kejì ni Mohbad kú. tí o bá promote ẹ̀ ní social media tí àwọn audience bá náwó mú ẹ̀ audience ò mọ̀ wípé bó ṣe release fíìmù yẹn tí Mohbad kú yẹn gbèsè ti wọ family tọ̀dọ̀ tiẹ̀ àwọn ò mọ̀ tí wọ́n ní wípé ṣé ẹ gbọ́ pé Mohbad kú ní ẹjọ́ gbèsè ti dé lọ́dọ̀ tiwa. ẹkún ti di méjì. ká ní 500 ní members tó wà nínú industry tó ń act gbogbo actors tó wà náà wọ́n pé 500 sí 15. àwọn kan wà tọ́lọ́hún kan fún lóúnjẹ tí wọ́n kì í ṣàtọ̀. We are ranking about the second highest movie producing industry in the world. In terms of numbers. Okay. máa fi mi gbé normal human being. Ṣé too many YouTube channels máa destroy industry yẹn but àwọn èèyàn mọ̀ kò sáfàní kankan bẹ́ẹ̀ kò ní help wa torí the same audience ní gbogbo YouTube channel yẹn ṣe ẹni tó ń wo Àpáta ló ń wo Libra ẹni tó ń wo Libra ló ń wo Òrókò òun ló ń wo Kọ́lá Ajíyẹmí TV ló ń wo Apákúfọ̀ TV kìíní Ìwòmí Toríọlá TV Igbá TV Àwo TV Kòkó Bàbá Sásù TV the same person ló wò ṣé wọn ò ní ṣiṣẹ́ mi mọ́ ni. We are releasing up to 20-25 films in a week. Sáwọn ènìyàn ò níṣẹ́ ni. A ti pọ̀ already ní industry. O wá register, o fowó ara ẹ̀ register sínú ẹgbẹ́. O ń san owó ojú ìwé. O fi kó owó jọ, o fi wọ mọ́tò wá láti ilé yín, o dẹ̀ mọ́ act, you dey mad. Torí ẹ̀ làwọn èèyàn kan ṣe feel pé difficult láti bá yín ṣiṣẹ́. No, o difficult fún ọ̀dẹ̀ láti bá mi ṣiṣẹ́. Èmi kì í wo wèrè. Okay. Actors ni wọ́n ní kẹ́ fún mi wọ́n ní kẹ́ fún mi ní toddlers. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá káàkiri níbi tí ẹ ti ń wò wá inú wa dùn láti wà pẹ̀lú yín lénìí nítorí pé kíláàsì ọgbọ́n là ń lọ. ṣé mo pé mo máa ń sọ fún yín ní nǹkan kan pé Oyinmomo we are here to entertain, to educate and to inform. Tá bá ti dára wa lára yá àtúngbà wa ní ìmọ̀ràn ìyànjú àtúnkọ́ wa ní ẹ̀kọ́ ibẹ̀ ló gbé mi dé ọ̀dọ̀ àlejò wa. Àlejò tí mo gbà lénìí wọ́n jẹ́ olóòtú fún eré, wọ́n jẹ́ eléré àgbéléwò ìyẹn actor àwọn náà ṣeré, wọ́n jẹ́ olùdarí eré gẹ́gẹ́ bí director, wọ́n jẹ́ olùkọ́ gẹ́gẹ́ bí teacher. Báwo la ṣe wá ní rọ́gbọ́n mú bọ̀ ń bẹ̀ torí Ọlọ́run? How are we going to do it? Tá máa pe bàbá mi látòdìndì ìlú Ìbàdàn tí wọ́n fi ṣe ẹ̀ka, àmọ́ ẹ̀ka yẹn láti ìlú Ìbàdàn ó tàn kárí gbogbo entertainment industry lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà àti jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Mo wá ń sọ̀rọ̀ bàbá mi Túndé Ọlá Yusuf, ẹ wá wò pé ẹ fi dà lálẹ́ gàràgà, wọ́n ti fi dà lálẹ́ ń ta yín lẹ́ gbọ́ nínú ilé. Ẹ káàbọ̀ sórí ètò mi sà.
ẹ ṣeun mo dúpẹ́. ṣe wà dáadáa. ẹ ṣe dáadáa alábáyín. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìlédùn ọdún tí a. àmín. lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn kan dáṣà wọn lẹ ti kó kúrò Nàìjíríà mo ní Nàìjíríà yìí ti gbogbo wa ni kò má gbọ́dọ̀ bá jẹ́ kí ló dé tẹ́ fẹ́ sá fún wa. pé àwọn rò bẹ́ẹ̀ ni ìlú wo láti rọ́ọ̀kà jẹ́ bá a bá kó Nàìjíríà. ṣé Woolwich ni àbí ṣé UK. ẹ máa wá wọ́kàkí àdúgbò wọn pé kò sọ káàkiri kan lọ́wọ́ níjọ́ wọn ti gbé èyí tó máa ń jẹ nísìn ṣàwámà dé Ọlọ́run ò jẹ́ fẹ́nu mi kan rí. ẹ jẹ ṣàwámà rí. ìjọ kí ló dà wá pọ̀ sọ́jọ́ kà ní àbò jẹ́ fùfú. máa nira láàsì. báàmì àwọn ọmọlẹ́yìn yín àti ìwà yín ọjọ́ ti pẹ́ wọ́n ti ń dárúkọ yín ní méjì mẹ́ta pé máa yí deep ọgbọ́n wọn àmì kí ló dé tẹ̀ tí ì gbé wọn wá aláyè ní ṣe àpárọ̀ torí wọ́n dàbí pé àwa la ránṣẹ́ pè yín. ajá àjò náà ni tí ìjọkùnrin ọlọ́mú ájú bára sọ́tún ju bára sósì ọmọ là ń bá kí. ẹ ti rí àmọ́ lẹ́nìí wọ́n bá wa lálejò inú wa náà dùn ẹ jẹ́ ká béèrè fún púpọ̀ náà àwọn tí wọ́n máa ń rí yín tí wọ́n máa kọ̀rí pé wọ́n á juwọ́ báyìí ìwọ lọ́ báyìí ìwọ ṣe báyìí ẹ fà wá sẹ́yìn díẹ̀ nípa ìrìn àjò yẹn ṣẹṣẹ yìí ló yàn yín àbẹ́yìn lẹ yànṣẹ́ yìí. ẹ jẹ́ ń sọ báyìí ṣe rí everybody lọ́lọ́run máa ń fún ládánwò tiẹ̀ bọ́n ṣe máa ń ní ẹ̀dá òkè ń wà kí tiẹ̀ má bà láti kékeré mi láìkí nǹkan tí ó máa challenge mi tí ó máa fìtínà ẹ̀mí mi tí màá láǹfààní láti ronú jinlẹ̀ lórí ẹ̀ èmi ìfẹ́ nǹkan tí gbogbo èèyàn lè ṣe mo fẹ́ nǹkan tí wọ́n sọ pé Túndé Ọlá Yusuf ló ṣe ló sún mi dé ìdí eré pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé ni mo ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé nígbà táwa wà ní kéékèèké ìsúkú pàyàmọ́rí làwa lọ kò tí ì sí ayé ọ̀làjú báyìí nígbà táwa wà ní primary school ni àwọn èèyàn tí máa wá ń ṣeré ìparí ọdún nílé ìwé wa gbogbo ohun tí wọ́n ń ṣe èmi náà sì lè ṣe o nígbà tó di ọdún yẹn lọ́hùn ṣé wọ́n pé àwọn ọmọ primary 6 tí wọ́n bá ti fẹ́ lọ wọ́n máa ṣe eré ìparí ọdún wọ́n máa ṣe gbáradì wọ́n máa ṣe eré ìparí ọdún tí wọ́n máa ń ṣe tí wọ́n máa fi ń dágbére fún àwa tá a jẹ́ junior wọn gbà yẹn lọ́dún yẹn lọ́hùn mo rántí lábẹ́gi ní iléèwé primary tí mo lọ AUD Àtòrí wọ́n wá ń ṣe practice la máa ń pè gbà náà àmọ́ pé ó lè bò pé wọ́n máa ń pè rí àṣà practice ni àwọn máa ń pè gbà yẹn so wọ́n kàn kóra wọn jọ lọ́dún náà wọ́n bá ní particular character kan wà bẹ́ẹ̀ tí character yẹn máa pọ̀fọ̀ ẹni yẹn ló máa ṣe wín gbogbo àwọn èèyàn tí wọ́n wá fi síbẹ̀ ń gbà yẹn wọ́n rí ọ̀fọ̀ pé kojú òṣùwọ̀n wọ́n ọ̀rọ̀ fọ̀ pé primary 6 làwọn wà 5 lèmi wà mo wá dúró lẹ́yìn ṣe mọ̀ pé tẹkuntẹkun léèyàn fi kànlẹ̀kùn ẹ̀rín ibi tí wọ́n bá ti lùlù fún yàn ibi tẹ́nìyàn ó ti kú ẹkún ní òsùn kò bẹ́ẹ̀ àwa ń sọ̀rọ̀ láàrin ara wa táwọn ọmọ kéékèèké máa ń sọ̀rọ̀ ń pé kí tí wọ́n ń sọ̀rọ̀ mo lè ṣe o alẹ́ ní bọ́rọ̀ ló ní kéèta àwọn classmate wa lọ́dún náà wọ́n kàn tì mí sáàrin yẹn ẹsikísà alẹ́ ìlóhun lè ṣe níbi tíjà yẹn kàn wẹ̀yìn ni ń gbọ́ ṣó lè ṣe gbogbo sì lọ́mọ ilé kéwú ní kí ṣe bí àyà níní o kì í ṣe bí àyà níní ọmọ ilé kéwú lèmi o mo lè ṣe ọba ni kì í ṣe ṣé taari inú àkáǹtì Ògùn ni àbí èyí tá a ti gbọ́ ní orí rédíò tí wọ́n máa ti ń sáré mo ṣe kí ọ̀fọ̀ bọ́ lẹ́nu mo kàn kọ́ fọ́ bọ́ lẹ́ni ìwọ ló ṣe mo ṣe bá àwọn ọmọ primary 6 ṣeré ìparí ọdún náà gbọ́dọ̀ ọdún tó tẹ̀lé wọ́n bá ń retí pé ó tún padà ó repeat mi ò repeat wọ́n bá wọn sí tó kọjá ni àtìgbà yẹn ní interest mi ti wà nínú ààrẹ ṣíṣe bó ṣe hàn pé ọmọ tálíkà ó yàtọ̀ sọmọ olówó èmi sọmọ olówó mi ò kàn kí n sọmọ olòṣì ni sọ pé ọ̀tọ̀ lòṣì ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ tálíkà ó yàtọ̀ síra wọn ìgbà tí mo fi máa dé ní secondary school wa nígbà náà ṣe pé àwọn ọmọ alákọ̀wé àwọn number 1 press club àwọn gbé èbó tó gùn sí lápọ̀dọ̀ wa ẹ má gbé yẹn wá àwa ọmọ púrúǹtù bíi dramatic society làwa máa ń ṣe ẹ̀yẹ faraṣe eré àwọn ọmọ tí wọ́n lọ lé kéwú àwọn máa ń ṣe MSS
èmi ọ̀sẹ̀ mss mo ti pẹ́ńlé kéwọ́ rẹ̀ di ọmọlé kéwọ́ ní ẹ̀jẹ̀ so ní dramatic society tí mo ti bẹ̀rẹ̀ látòní primary school so by the time tí mo ṣe wà secondary school mo ti di star. Wow. Torí mo ti ṣe lead role ààrẹ àgọ́ Aríkúyẹrí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pè mí láàrẹ àgọ́. Wọ́n rántí ó kọ mi mọ́ ààrẹ àgọ́ ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pè mí. So àti bẹ̀ ni interest yẹn tí ń pọ̀ sí kí tá a bá múra sí kinní yìí ó lè padà di ohun táyé ó mọ̀yàn ń bẹ̀ bóyá ká múra sí bẹ̀rẹ̀ sí ní múra sí díẹ̀díẹ̀ ìgbà tá a kúrò níléèwé àtúnṣe lọ náà gbọ́n ṣeré sùkúù káàkiri ẹ mọ̀ pé ọmọ tálíkà bàbá ti ibi tí ẹ ti kọ́kọ́ rí owó tẹ́ fi yanjú ọ̀rọ̀ ara yín lẹ́mọ̀ ọkọ̀ máa san bíbẹ̀ kọ́ oúnjẹ òní dé o bàbá ti ń sọ àtún lọ ṣeré sùkúù so bá ṣe ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn tó fi di pé aṣọ di ojú iṣẹ́ tààrà bóyá òun ló wá pè mí o bébí mo pè bá pàdé ara wa lọ́nà ni. Ó dàbí pẹ̀lú ọ̀rọ̀ yẹn pàdé kọ̀sùn gan ti fẹ́ pè ló ti ní yín pè. Àwa pàdé ara wa lọ́nà. Àwa pàdé láàrin. Ṣó rọrùn fún àwọn òbí yín láti fọwọ́ sí àbí ìwà páàlì lẹ fi gbára yín lọ́wọ́ wọn pé n tí mo fẹ́ ṣe rè. Ẹ ṣe èmi mo máa ń sọ fáwọn èèyàn pé ẹ má fi mí wé normal human being. Èmi yìí ṣe normal human being ìdí rẹ̀ àáfàá ni bá mi ọlọ́léèwé o kò lọ́léèwé kankan sálọ lè kí kọ̀ọ̀ràn ọ̀dọ̀ yàyà mi mò ń gbé èmi àti yàyà mi ni a jọ ń gbélé so èmi ń chairman. Ẹ̀yin ni chief landlord. Èmi ń chairman. Ṣùgbọ́n ṣàṣà ní nǹkan tí mo máa sọ fún yàyà mi pé mo fẹ́ ṣe tí ò ní tẹ̀lé mi kó tí ẹ̀ mọ̀ gbà tí mo bọ́ ta gan. The only thing ni pé o ò lè jáde nílé kó o má jẹun. Tí wọ́n bá fẹ́ ṣènáwó ládùúgbò ìyá mi ó make sure pé wọ́n ti rò pé aago 2 ọ̀sán ló ń jẹ àwọn onínáwó délẹ̀ ìyá mi ó rò kálá aago 1 so that wọ́n ti jẹun ò ní lè máa lọ ṣe yànnàyànnà níbi ilé olóúnjẹ. So ọ̀pọ̀lọpọ̀ èmi ò láǹfààní àti sọmọdé time táwọn ẹgbẹ́ mi ṣì ń wọ níkà mo ti ń wọ trouser mi ò gérun kọ́ọ̀tì rí mi ò láǹfààní ẹ̀ so láti kékeré ló ti máa ń wù mí láti bá mi ò dẹ̀ láwọn ọ̀rẹ́ ọmọdé àwọn àgbàlagbà ló máa ń jọ̀rẹ́ mi àwọn àgbàlagbà ló máa ń jọ̀rẹ́ mi so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń ṣe ní ìdí ààrẹ mo ti rí wọn láàárọ̀ ọjọ́ ni so nísìnyí ó difficult fún mi láti kí ìgbà corrupt mi kò sí nǹkan tó ń ṣe nínú ìgbà tó jọ mí lójú rí torí mi ò ṣe rí mi ò bára mi ń bẹ̀rẹ̀ so by the time tí èmi gbẹ́ tó wá di pé gbogbo wọn ti wá mọ̀ pé mò ń ṣe ààrẹ nǹkan kan wà tí mo jogún lára bá mi is a kind of person that is freestyle person kò ní rí bí nǹkan kan gidi ṣe pé bí kò jalè ti ẹnu bọ̀ nǹkan tí mo kàn rí ni pé ìgbà tí mo bẹ̀rẹ̀ a rí nínú àwọn mọ̀lẹ́bí mi tó sọ pé wọ́n ní Ibrahim ti ń tẹ̀lé àwọn olè kí nísìn Ibrahim ní Islamic name olè bíi ti bó olè làwọn tí àtàwọn believe pé ẹni tí ò bá ti jẹ́ pé ó ń roko ó ń sọ ó ń ṣiṣẹ́ kan pé ó believe pé talent kan lòun ní olè ni so the only thing prayer tí mo kàn dúpẹ́ fọ́lọ́run ni pé eventually olè yẹn padà di nǹkan tí everybody lè sọ pé mo padà láǹfààní láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé tó bá jẹ́ wípé báwọn olórí burúkú olè ṣe máa ń ríre jẹ́ máa rí bẹ́ẹ̀ lọ so kò mi ò ní resistance tó pọ̀ lọ títí bí kò ṣe wípé ó ti bọ́ sí orí tábìlì ọ̀dọ̀ mi ni wípé àlàyé o gbọ́dọ̀ rántí ọmọ ẹni tó ṣe o kò má rò pé torí pé o ní freedom o kàn lè ṣe kan tó wù ẹ́ o ìyẹn ni mo rí. Kí wá làwọn nǹkan ìpèníjà tí ẹ dojúkọ lẹ́nu àti dìde lẹ́nu iṣẹ́ yìí. Ṣé mo ti dìde ni? Èmi ọmọ ìdí ni pé mo tún sọ lẹ́ẹ̀kan sí pé mi ò normal gbogbo nǹkan táwọn èèyàn máa ń rí bí ìpèníjà normal ló jọ lójú èmi ẹmọ reason ẹ jẹ́ àwọn. àìrí yìí wọ̀ sáré yìí lè láì wọ́ tààlà ni àti dáadáa àtàìdá Ọlọ́run ló ní. Mo ti wádìí Ọlọ́run débi pé mo mọ̀ pé every
7, 8, 9 years o gbọ́dọ̀ ní ìṣòro kan tó máa míjọ. So tẹ́nìtì bá ṣẹlẹ̀ wá sọ̀rọ̀ pé ara àwọn kinní yẹn lè ókè a ṣe sùúrù ni tẹ́gun bá gbọ́ ọmọdé lọ́wọ́ tó bá gbọ́ ọmọdé lẹ́sẹ̀ á jókòó yọ wá farabalẹ̀ yọ wá tún move on. ìyẹn ò di ní ìṣúgbà yẹn tó bá ń pariwo kiri kíní kan ṣe mí ó máa ṣe tẹ́lẹ̀ ṣá promise pé kankan ò ní ṣe. So oríṣiríṣi àwọn nǹkan ni àkọ́kọ́ kojú. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan torí pé mo ti bá àwọn arúgbó rìn dáadáa ìwé kíkọ ló kọ́kọ́ wá sọ́kàn mi pé a máa kọ̀wé aré. Ìgbà tí mo wà ní form 4 ni mo ti kọ́kọ́ kọ̀wé fún Fèyíkọ́gbọ́n nígbà yẹn tí mo kọ ààbò ẹ̀kọ́ kò dára tí mo kọ ìtàn ọba kan tí wọ́n ní kí ló fẹ́ tó ní I 131313 omi ẹ̀rọ yàyàyà. Àtìgbà yẹn ló ti ń wù mí láti kọ ìwé aré but unfortunately nígbà tèmi máa fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ ìwé aré properly ní inú iṣẹ́ tíátà nínú iṣẹ́ fíìmù àwọn àgbàlagbà tó ń kọ̀wé aré nígbà yẹn rí mi bí ọmọ yìí fẹ́ máa dùn kan tá à ń dùn mọ́ wa lọ́wọ́ ọ̀nà bí wọ́n ó ṣe dá mi padà sẹ́yìn ni wọ́n ń san gbà náà. Mo rántí pé mo kọ̀wé aré kan tí mo lo oríkì ìyá mi tí bàbá yẹn sọ pé láíláí kò sí oríkì kankan tó ń jẹ́ báyìí nílẹ̀ Yorùbá oríkì ìyá mi tí gbogbo ilé wa fẹ́ máa jẹ́ tán bọ́ èmi rí gbígbà tó pé ó nọ́mà tí anybody bá ti ń jọ gbígbà tó fẹ́ máa ṣe òwò wa tá a bá dáàbò bò ó lè kúrò lọ́wọ́ ẹni bọ́ bó ṣe lè wù kéèyàn ọgbọ́n tó bá sùn tọwọ́ rẹ̀ ó padà bọ́ náà ni tó bá sùn tọwọ́ rẹ̀ ó padà bọ́ náà ni. so nígbà tọwọ́ ọmọdé àtàgbà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èmi ò sábà rí ẹni tó sọ pé ká lọ àwọn tó sọ pé padà ló wà bọ́ ẹ̀wọ̀n pọ́ ọmọlé kéwú lèmi ẹ̀wọ̀n pọ́ ọmọlé kéwú lèmi wọ́n jágbe mọ́ ọmọlé kéwú títí dìsìn tó bá pè mí lórí fóònù tó bá ní Túndé ṣó mọ̀ pé èèyàn rádaràda ní màmá níbẹ̀ ni tó bá ti fóònù tútù sọ bọ̀dọ̀ wá sí ìwà ni ẹ ló Túndé mà ní wèrè wú nìyẹn kí ló ṣẹlẹ̀. So nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so gbogbo àwọn ìpèníjà yẹn nǹkan tí mo kàn rí pé ó build mi sí ni pé tí anybody bá wá bá mi láti bí 20 ọdún 15 kankan anybody bá wá bá mi pé ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣèrànlọ́wọ́ báyìí fún mi mo máa ṣe torí màá tètè rí pé àkíní ti ṣẹlẹ̀ sí mi rí ìrẹ́ ni fà mí nígbà tí mo nílò fífà so àwọn ìṣòro téèyàn máa ń ní nìyẹn èmi ò dẹ̀ rí bígbà tó yẹ pé wọ́n ṣàìdá adánilóró fagbára kọ́ ni o. ó kọ́ ẹ pé kó lọ túnra ẹ gan mú. ẹjẹ sọ kankan mo fẹ́ forúkọ bo bàbá yìí láṣìírí ọdún náà mo kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ pé bàbá yìí Túndé ẹniwé àti bàbá yìí bá ti dé ó máa ń ṣépè o wọ́n máa ń sọ̀rọ̀ burúkú nípa ẹ̀gàn kìíní kankan ọ̀rọ̀ téèyàn bá sọ lẹ́yìn mi ìfani àgbàlagbà sí làwọn ló bá dọdún yẹn ìṣòro tí mo ní náà ni pé mo ti ń kọ̀wé bí ojú ọ̀nà bí táwọn wà wọ́n ti ń rí mi bí threat díẹ̀díẹ̀ àwọn Yorùbá tọ̀dọ̀ wa lèmi ó sì máa kọ̀ ló yàtọ̀ sí tàpọ̀ ọ̀dọ̀ wọn so mo kàn ó kàn kí mi àti wọ́n jọ kan ní kọ̀rọ̀ kan ní cultural center mo kàn pé wọ́n ní bàbá wọn lè máa ń ṣépè lẹ́yìn ẹ ṣọ́ra yín àwọn ọmọ tèmi sì kéré bí ọmọ ọdún 8 kankan ni àwọn ọmọ tí yín ti dàgbà o àwọn ọmọ yín ò máa kú o ẹ má ṣépè lẹ́yìn mi mọ́ o bàbá ni ó ti dà àjàmọ́ náà nù tí wọ́n bá ti sọ̀rọ̀ ẹ fún mi èmi ó bí ọ tí wọ́n bá ti sọ̀rọ̀ tiẹ̀ náà fún mi ìwọ náà bí àjàmọ́ náà. ṣẹ̀mí bí ọlọ́gbọ̀n rẹ. so kì í ṣe gbogbo èèyàn ni ó láǹfààní láti fẹnu gbára ẹ̀ lẹ̀ lọ́wọ́ wọn so àwọn àmọye gbogbo nǹkan táwọn èèyàn rí bíi ìpèníjà tó le mo kàn lè fi sọ̀rọ̀ fáwọn ọmọ mi sì ni pé ẹ má gbára òtì ẹ má ní problem tẹ bá rẹni tó rìn báyìí ẹ má rìn báyìí so mi rí bí àìdá mo rí bí ohun tá a máa pàdé lọ́nà tá ìdàgbà ni. bóyá kakọ̀ tiẹ̀ sọ pé àkàndá èèyàn nìyí bẹ́ẹ̀ ṣe sọ ká gbà bẹ́ẹ̀ torí púpọ̀ náà àwọn èèyàn náà nínú ìrìn iṣẹ́ yìí àwọn kan ti ṣàlàyé àwọn ìpèníjà àwọn àwa gan wò pé ó tó kẹ́ ẹ padà sílé lóòótọ́ o ó tó kẹ́ lẹ́ẹ̀ṣe mọ́ kẹ́kọ̀ọ́ lọ jókòó ara yín jẹ́jẹ́ àmọ́ sẹ́yìn nírú èròǹgbà bẹ́ẹ̀ ní ìgbà kankan rí pé ẹ wò ó dà pé sẹ́yìn ẹ wá fọwọ́ mu ẹ jẹ́ kémi lọ wá nǹkan míì ṣe kì í ṣe ti já o àmọ́ ìfọwọ́ mu tìyín ṣó ṣẹlẹ̀ rí. ṣe rí mi tún nọ́mà náà tí ń gbà padà léyìn ò lè júwe fún mi kò sóńtọ̀
tí bá decide wípé mi ní kúrò ní country yìí tí wọ́n bá ní ààrẹ Tinubu sọ wípé o gbọ́dọ̀ kó country bá ní kò tó bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé òun ló láìdíà kò tó bẹ́ẹ̀ tí ń bá kú yín kú fúnra mi bọ̀ pé nìkan sọ pé o gbọ́dọ̀ ṣe kí ni ta ní gbọ́dọ̀ ṣe mo tọrọ kéwú lọ́wọ́ ẹ̀yin náà bí mo kí lẹ́sìn so kò sí gbogbo nǹkan tèmi máa ń pàdé lójú ọ̀nà tíátà mo máa ń rí bí nǹkan tí mo ní láti ṣe ok mo ti ya odidi fíìmù ó di tó ẹ̀mejì tí mo ti ya fíìmù tí mi ò rí mọ́ tó sọnù tẹ́ ẹ̀ rí mọ́ ó sọnù náà ni sáàtòrí ẹ̀ kù ni a tún máa lọ náà fíìmù méjì èlò lẹ ná sí wọn. mo yà kan ní bíi 2018 àbí nǹkan èlò lẹ fi ṣe àwọn. mi ìrántí ọ̀rọ̀ owó tó bá ti jọ́rò tí bá ra kankan níta bẹ́ẹ̀ yẹn tí bá ti lè rà mo ti kú bẹ́ẹ̀ yẹn ti kú bẹ́ẹ̀ o ìyẹn ti kú máa ronú lórí ọ̀rọ̀ tí ò ní kókó sí nǹkan tó ti kọjá ní màá tún máa ronú lé lórí ok mo ti ń shoot lọ mo ti ní crisis lẹ́ẹ̀mejì mo ti ta mọ́tò mo ti fi ya fíìmù odindi mọ́tò sáàbọ̀ mọ́tò wà ní. ẹ torí ẹlòmíì á wò pé business ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ok ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ẹ jẹ́ sọ dí fún yín ṣeré mi ẹni tètè bá fẹ́ ṣe mo máa tán sínú ẹ̀ ni tí ìbá ní bá yín ṣe ẹ máa mọ̀ tẹ́ bá ti rí mi pé ìní bá yín ṣe kí bí wọn máa pretend pé mo dẹ̀ rò lọ mi ò rò mi láìkí yín ni o kò sí nǹkan tẹ́ ṣe. it's like as in it's like kọ́kọ́kọ́. whether you are here or you are here àárín méjì kò work. now mi ò rí bí àìdá o mi ò rí bẹ́ẹ̀ o mi ò rí bí ìgbà tó yàn sàsí mi o mi ò rí bẹ́ẹ̀ o. owó sáfẹ́rẹ́ ni mọ́tò yìí lè do owó ká fi sáré parí iṣẹ́ yìí. bí ká fi yanjú eléyìí tá a fẹ́ ṣe ni tó bá dẹ̀ work ó work tó bá dẹ̀ ti work ẹ̀ dẹ̀ tún ṣe nǹkan mi. so mi ò kì í rí anything bí gbogbo táwọn máa ń pè downfall ni kò sí downfall kankan o ti ṣubú bẹ́ẹ̀ òun dìde ẹni tó ṣubú tí ò lè dìde lọ dẹ̀ ọ̀nà máa yan máa ṣubú náà tó bá ti ń lọ nínú life wàá máa kan wàá já free wàá tún gòkè wàá tún já free Ọlọ́run ti júwe gbogbo ayé tán fún wa so kọ̀rọ̀gbọ́n wa máa smooth lọ bíi títa ni. ta ló fẹ́ fi jọ. so kò sí nǹkan kan táwọn yẹn máa ń sọ pé ó special kò sí nǹkan tó special ó kò work nìyẹn àmọ́ èèyàn tó ti ya fíìmù tó ti make ẹ̀ ṣé gbogbo fíìmù yẹn náà la fi ra mọ́tò ọ̀dẹ̀ tó ti ṣàfẹ́rẹ́ àdẹ̀ tó ti tà tó bá dẹ̀ tó padà ní àdẹ̀ tó rà mí. permutation of life. life ò le kankan ayé ò le kankan kò sí nǹkan tó le nípa ẹ̀ so it's just like that. So gbogbo nǹkan táwọn èèyàn máa ń rí bí challenges máa ń rí bí gbà tàbí ara nǹkan tá a gbà ní. so kò sí gbà kankan rí tẹ wò pé mo máa fi ṣẹ́ ilé. mi ò rí rí. ó dáa jẹ́ kí n béèrè báyìí ẹ ti sọ wípé kékeré lẹ ti bẹ̀rẹ̀ eré yìí ẹ fẹ́ràn yìí òun náà fẹ́ràn yìí ẹ pàdé ní oríta mẹ́ta ẹ múra yín bẹ́ẹ̀. ṣé mo wá lè béèrè wípé àti yípadà àti kúrò nínú aré ọmọ kékeré àti wà níléèwé ẹ̀kọ́ láti di aré pé èèyàn fẹsẹ̀ múlẹ̀ èèyàn ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ báwo ló ṣe rọrùn fún yín sí torí àwọn èèyàn sọ pé kó tiẹ̀ lọ kàwé iléèwé ẹ̀kọ́ gíga ọdún 4 tó bá sì padà dé oṣù máa tò sẹ́yìn èèyàn kan ó gbọ́dọ̀ lọ́gàá ó gbọ́dọ̀ gba kọ́kọ́sì kan wọlé kọ́kọ́sì ó lẹ gbà wọlé àti pé báwo ni ìrọ̀rùn transition yẹn láti nǹkan tí mo ti èmi ń ṣe fáwọn èèyàn náà àwa fẹ́ wọ bí ẹ tí wọ́n fẹ́ máa lera báwo ló ṣe jẹ́. èmi ìwà rọrùn kì result nìkan ni máa ń wà bí mọ́tò ṣe dé kòtò kì í ṣe business mi ẹ yọ mọ́tò jáde pé ọ̀gá àkọ́kọ́ tó wọ́kọ́ sọ fún mi pé báyìí láti gbẹ́sẹ̀ ẹ̀rìn báyìí ọ̀gá Michael Ọláìyá ni kọ́lọ́n jẹ́ mi wọn ogun wọ́n sì wà fìdítì àwọn náà kọ́ jẹ́ kí n mọ̀ pé bí a ṣe gbẹ́sẹ̀ rè báyìí láti gbẹ́sẹ̀ tá a fẹ́ ṣe stage báyìí láti ṣe ọ̀dọ̀ wọn mo ti kẹ́kọ̀ọ́ wípé èèyàn 5 ló yẹ kó ṣe eré yìí eré sukùl 2 la wá ní òkè àwa 3 máa sáré bẹ̀rẹ̀ níbi àṣe bíi sí 10 ọ̀dọ̀ wọn mo ti mọ̀ pé èèyàn kan máa ń ṣe róòlù èèyàn 3 torí tẹ̀ báyìí ti bẹ̀rẹ̀ lọ́hùn yẹn náà kẹ́ máa lùlù kẹ́nìkan máa jó kápẹ́rẹ́tì kẹ́nìkan máa lò gidi àwọn ọmọ sùkúù ti bẹ̀rù náà lọ. so ẹ gbọ́dọ̀ ìtẹ̀ yé yín so ibẹ̀ lẹ́sìn máa rò pé róòtọ̀ yẹ kẹsẹ̀ lọ bí bàbá Awólékè wípé ṣé ká lọ bí àbí ká má lọ bí àbí kí n lọ bí bàbá Awólékè ni pé ṣé a lọ bí àbí a má lọ tó bá wà ní a má lọ ńkọ́ o ìwọ lọ́sà Awólékè ìwọ náà ló ṣe bàbá bí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ sùkúù tó wọ́n lọ oúnjẹ ò sì ní dè ìgbà tí mo wá dísà pé
àárẹ̀ ká máa ṣe kínní ní local league yóò ní work ọkàn mi kò ní ìlú yìí ká máa lọ ṣe àárẹ̀ yìí ní Ìbàdàn ọ̀gá wa kan wà ọ̀gá Razakọlá Ìwọlá Òjòpá Gogo Àdìsá wọ́n á tọ́ka Àdìsá wá sẹ́yìn ìjọ kan wọ́n á tọ́ka Àdìsá sàwọn ó lè má bọ̀ Ìbàdàn Ìbàdàn lè bọ́tọ́mọ líle lẹ́yìn náà. wèrè la fi wo wèrè a fi wèrè pàdé ẹ̀ ní RR Òjòpá Gogo kọ́ ló ń jẹ́ kẹ́mi wọ́n gùn àmì àṣẹ. everything tó fẹ́ nínú heart ló wà rárá Òjó èyí tó bá fẹ́ nínú ẹ̀ ló máa mú Òjó máa ṣe set ó máa ṣe special makeup effect Òjó máa lùlù Òjó máa kọrin Òjó máa kọ̀wé àrí ó máa act ó máa direct èyí tó bá wù ẹ́ mbẹ́ ló máa mú so àkàríwá Ìbàdàn òkè báyìí lélẹ́ ìṣe rí Òjó náìsì o èmi ọ̀ náìsì tó jẹ́ kò sẹ́ni tó jó lè dọ̀bálẹ̀ fún kó ti dọ̀bálẹ̀ wí wọ́n tún máa sọ̀rọ̀ máa yí lẹ́yìn bí o gba style tọ̀dọ̀ yìí o mi ìmẹ́lẹ̀ yìí o ọmọ style eléyìí ara ni Túndé má yarí pẹ̀lú má yarí fáwọn eléyìí wọn ò ní jẹ́ arọ́ náà lọ ń bí o ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ti rí lára lọ́dọ̀ RR ó ti prepare mind mi pé àwọn nǹkan wọ̀nyí la ní láti ṣe tá a bá dé set but bá ṣe wá pèsè àwọn ìpèníjà tá a bá pàdé a máa pàdé èèyàn bẹ́ẹ̀ ni kò sí béèyàn ṣe lè wù kó gbọ́n tó máa sọ fáwọn èèyàn tó bá dé industry tó bá lẹ́ni tó sọ fún ẹ wípé ibi ni kò gbà má gbà bí ó máa ń sọ̀rọ̀ gan-an bàbá rẹ ní bálà ọ̀la ìyá ó máa ń jẹ́ kí ìrìn àjò sátidé kó di Tuesday mọ́yàn lọ́wọ́ tí Sunday ọba yàn bẹ́ẹ̀ Monday ọba ń bẹ́ẹ̀ yọ̀ṣẹ̀ wàá di Tuesday so industry yìí nǹkan tí mo discover pé mi ní ni wípé àsìkò tí mò ń dá struggle yẹn fúnra ara mi ká ní mo lẹ́ni tó sọ pé ọyá máa bọ̀ ó possible kó yá jù báyìí lọ so ìyẹn lè máa ń create fáwọn èèyàn sìn pé àlàyé tó o bá gba route yẹn o máa pẹ́ o tètè gbà bí gbàbí má gbàbí o máa pẹ́ o so àwọn moving through that process ó le ó delay but èmi ọ̀sọ́mọ líle èmi kàn rabura ọ̀sẹ̀ lọ ni o wọ́n rabura ọ̀sẹ̀ lọ ni o ok lọ́dún kan orí afẹ́fẹ́ lọ́dún kan ìjókòó kan jókòó níbi kan àwọn àgbààgbà kọ́kàn jókòó yìí pé ọ̀gá wa kan ẹ má pè wọ́n ṣiṣẹ́ mọ́ kì í ṣe pé wọ́n má pè wọ́n ṣiṣẹ́ yẹn ló jọ mí lójú but èmi máa ń ronú gan gbà tí mo délé mo kàn rò pé ọjọ́ kan máa wà táwọn èèyàn lè jókòó tán máa ní ẹ má pè Túndé Ọláìsù ṣiṣẹ́ mọ́ náà. tó ti lè sọ tèèyàn kan níbi tí mo ti gbọ́. kí ni mo lè ṣe tán bá ní kán má pè mí ṣiṣẹ́ mọ́ o mo kàn fi sínú làákàyè mi náà mi Libra lè dálé ayé ẹ̀ ṣe mo lè wà nù compound mi fún ìdí oṣù kan kí n má bọ́ta tí mi dẹ̀ ní sí gate èmi nìkan dẹ̀ máa wà ń bẹ̀ live mi nìyẹn mo wò pé okay ká ní everybody tájọ́ ń ṣiṣẹ́ yìí bá ti kú kí ni máa ṣe o mo kàn bẹ̀rẹ̀ sí ní train àwọn ọmọ sójọ́ tó bá ti sọ pé ẹ má pè ṣiṣẹ́ mọ̀ a máa dáṣẹ́ wa ṣe so every year látọ̀dún yẹn máa make sure pé bóyá fíìmù méjì so bẹ́ẹ̀ pè mí sí ti yín mi ní mọ̀ torí tara mi gan ò tí ì tó bẹ́ẹ̀ pè mí sí ti yín mi ní mọ̀ so màá láwọn ọmọ tí màá bá yà okay and that's how I've been running my life so gbéyàn dìtẹ̀ kò ní í mú mi Ìṣẹ́yìn ni mí ìlú Ẹ̀yọ́ kìkì ẹ̀gàn wọ́n bá dẹ̀ ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ wọn á ní Ẹ̀yọ́ ta sẹ́yìn ilẹ̀ Ẹ̀yọ́ ẹ̀tọ̀ọ̀tọ̀ ní tiẹ̀ o. so gbogbo àwọn nǹkan tó affect ẹlòmíì torí pé èmi jẹ́ ọmọ ilé kéwú mo jẹ́ rábúra ọ̀sà kò affect mi púpọ̀ ó affect mi náà torí wọ́n náà ní ẹgbàá mẹ́fà tó nìkan ò dùn ún bẹ̀ ó máa ń mọ̀ lára ẹ̀ létà. márùn tó kù wá ń kọ́. ẹ mọ̀ pé ó possible kò yẹ pé ìrìn àjò tó yẹ kí èèyàn fi mọ́tò tuntun tó sáré fi rìn dẹ́kọ̀ tó wá fi ọ̀kadà rìn ó máa filẹ̀ lójú ẹ̀ atẹ́gùn máa fẹ́ sí lójú yóò dẹ́kọ̀ náà o. ẹlẹ́dẹ̀ àdọ́yọ̀. tí ò bá múra yóò tọ̀ lébi tó bá rẹ̀ sí tó bá sùn sí so nǹkan tó máa take too much effort ni
ó take too much effort but I don't have issues with anybody on that. àwọn iṣẹ́ wo lẹ wá ṣe nígbà tí ẹ ń gun àkàbà eré ṣíṣe yìí àwọn iṣẹ́ wo torí wọ́n ní iṣẹ́ tó nílò owó ni o tó bá dẹ̀ wọlé ìjọ tó wọlé náà kọ́ ló máa bẹ̀rẹ̀ sí ní sanwó fún ẹ ṣé tiyín yàtọ̀ àbí ẹ láwọn iṣẹ́ míì tẹ mú mọ tẹ fi ń gbà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. acting gangan ló kọ́kọ́ wù mí nígbà tí ebi dé mo kọ́kọ́ sáré kó l'acting mo yà bọ́ sí crew. lóòótọ́. tá a bá ti lọ sáré gbogbo àwa lead crowd àti mọ èèyàn Gábélù bàbá lérè pàìmọ́ àwọn wọn máa sábà sọba ẹ̀yìn wọn la máa dúró sí ijó tí wàá ní ó lè jù mí ẹ̀rín tí wàá ní ó lè jù wá ti mọ location lead crowd tí wọ́n bá gbóúnjẹ dé lọ́sàn wọ́n dé ẹ mú sùúrù o oúnjẹ àwọn kúrú ni o. àwa tá a ti wá bí dòrùn látàárọ̀ oúnjẹ àwọn kúrú no problem tó bá tún dalẹ̀ tí bọ́ọ̀sì bá fẹ́ gbé rọ́ọ̀dẹ̀ ẹ mú sùúrù ẹja àwọn kúrú ọkọ̀ọ̀kọ̀ wọlé wọlé ọ̀dọ̀ àwọn kúrú yìí ní agbára wọ́ọ̀kì torí ìta bá fi para wa tá bá fira wa lẹ́nu gbé kò ní wọ́ọ̀kì o mo ṣe kúrọ́ọ̀sì sí kúrú nù kọ́sítúmù mọ́ ọkọ̀ ṣe gèrè ló pe ìbò bó ṣe kúrọ́ọ̀sì sí kúrú bá ṣe rán mánéjì ara mi lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀ pé ọmọ ilé kéwù always find his way. ẹ̀wọ̀n ìdínà mú mi tẹ̀tí ní training àti discipline láti lẹ̀. àwọn ìníwèé ìdínà mú mi mo ṣe find the way mi nìyẹn ní gbogbo industry ló wà mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn tó bá fẹ́ gbọ́dọ̀ mi wọ industry pé kókó ológbò máa ń jẹ ìyà tó bá dàgbà tán ni ó tó pekú fún rẹ̀ o because a ti pọ̀ jù a ti pọ̀ jù role tí ẹnìkan fẹ́ èèyàn 50 ló wà fún so èrò ti pọ̀ jù fún kinní yẹn so ó nọ́mà pé nígbà tí mo dé industry wọ́n fún mi owó kí wọ́n fẹ́ kí wọ́n rà lọ́wọ́ ẹ̀. àmọ́ ṣe ń ṣẹlẹ̀ ń sìn. yóò ṣẹlẹ̀ tí Jésù yìí dé bí Jésù bá tún dé yóò bá wa ń bẹ̀ á tún máa ṣe é. tó bá tún fi yín lẹ̀ àìsàn because as long as tèrò bá ti lè pọ̀ jù ṣẹ́ ló máa ní crisis. But àwọn tẹ bá pè nǹkan tó tún máa allege nísìnyí pé àwọn tẹ bá tiẹ̀ tún wá pè síṣẹ́ pé ó dá mo pè é ọ bóyá o tiẹ̀ wá ṣe lead crowd àbò ṣe lead waka pass ó dá at least ó bí léńjà kò bí léńjà wọn láwọn kan tiẹ̀ sàn rárá pé wọ́n ló fọwọ́ rẹ̀ wá wáṣẹ́. irọ́ ni. Yẹmí Adégúnjú Ọlọ́run ò fọ̀run kẹ́ ó sọ kinní kan lọ́dún kan mo mú lọ́wọ́ gbà ẹ̀ má bàa direct dáadáa ó ní Túndé kò sẹ́ni tó máa ń ṣe nǹkan tí ò pí ẹ̀ ibi tó gbà pé kálukú ló yàtọ̀ ìsádà kó pí ẹ̀ lówó tàbí kó pí ẹ̀ ní nǹkan kó máa pí ẹ̀ níbì kan ṣá. kò sẹ́ni tó ṣe nǹkan tí ò pé ẹ̀. òkè ká ló lọ lénìí wọn ò fún lówó kí ló tó padà lọ lọ́la. ṣé bí wọ́n ní ẹ̀ẹ̀kan ni atọ́ni ṣe kinní máa ń ṣe kinní mọ́ kí ló tó tún padà lọ lọ́la kí ló tó tún padà lọ lọ́la kí ló tó tún lọ ọjọ́ mẹ́rin kí ló wá complain fún. nǹkan tó o bá ní ṣe even as a small boy èmi bá tó jẹ́ àkànní akọ̀bá bẹ̀rẹ̀ tí o sọ ti bàbá lọ́lá dé o tó o bá pè mí ní wá mi ní wá tí mo bá sì ti wá màá ti ní lọ́kàn pé tẹ́ ẹ bá rí nísìn náà tó bá fẹ́ fún mi ní lead role nínú iṣẹ́ mo lè má charge ẹ̀ tó ẹni tó fún mi ní 5 cents. kìkì nìdí. ṣe rí ẹni tó fún ẹ ní lead role ó fún ẹ l'opportunity láti sọ fáwọn audience pé mo mọ̀ act. ó ní 5 cents wọ́n lè padà yọ mẹ́ta gan dànù nínú fíìmù ẹ̀ nínú sí ẹ̀. ẹrù jẹ́ ẹrù àwọn kan sunkún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé wọ́n pa àwọn ṣiṣẹ́ wo àwọn padà ẹ̀rọ àwọn nínú fíìmù. lóòótọ́ wọn ò lè tí wọ́n bá ṣe lead role tí bá ṣe 40 cents bẹ́ẹ̀ yọ pátápátá yóò kù 22. àrírú ẹ̀rí ó kù 20. yóò kù 20. so ìgbà míì wà tó yẹ pé role mi tẹ́lò mi fún ẹ ó fún ẹ l'opportunity láti sọ fún ẹ pé mo lè act. ká ní mo fẹ́ fowó ara mi ṣe fíìmù tí mo fẹ́ ṣe lead ẹ̀ màá lọ wówó màá ní concentration lórí òun coordinate mò ń ṣe directing mò ń ṣe gbá ẹnìkan wá gbé gbogbo yẹn kúrò lórí mi ó fún mi ní lead role mo lè má gbowó tí mo gbà lọ́wọ́ ẹni tó pè mí ní one day lọ bá ń kúnjọ lè yún ó rí pé òun rí mi bí yẹn ní bọ̀dì ọ̀dà wọn yẹn ọ̀dà pé kí ló rò tó fi rò pé mi ni mo yẹ kí n ṣe lead role yẹn mo lè má gbà tó yẹ kí n gbà life tèmi nù kí n ò mí pé ó right àbí ó right so ìgbà míì wà tó jẹ́ wípé ẹlòmíì interest ẹ̀ ní role tẹ́fẹ́ fún kò yé yín sìn nígbà tó bá wá padà dàgbà tán ló máa ní àṣẹ bígbà tí mo lọ bá kíní ṣiṣẹ́ kò fún mi lówó náà ìgbà yẹn ò rú bẹ́ẹ̀ ìgbà yẹn ó tẹ́ ẹ lọ́rùn
Oh, Professor, why are you telling us now? What do we have to do? Ní wákàtí yẹn ẹni yẹn fún ẹ ní platform tí o fẹ́ fi tọrọ owó lọ́wọ́ ń kú ẹ̀. Ẹ̀yin náà wò mí. Pé ẹ̀wù mo ti ń act now. Ẹlòmíì tún sins tẹ́lòmíì fún nínú fíìmù ẹ̀ lọ́nkù ẹ̀ fi pè pé Bọ́ládé mi mọ̀ pé ó ti ń act o kí la lè ṣe sórí kíní yẹn now. So ní wákàtí kọ̀ọ̀kan ó ní nǹkan kọ̀ọ̀kan tí èèyàn kọ̀ọ̀kan nídìí ní àsìkò kọ̀ọ̀kan tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ti rí lọ ṣe. So nígbà míì okay ká ní mo fẹ́ cast èèyàn fún rò kan èèyàn 5 wà níwájú mi èèyàn 4 ti pè mí pé àlàyé ẹ pè mí iṣẹ́ kíní kan mi ò disturb yín in fact mo níbi tí mo lè sùn nìbàdàn ṣe àpò ti yọ owó tẹ́ kó nù ọ̀rọ̀ mi òun ti ní 1 hedge gbogbo wọn ni wọ́n mọ̀ àtò but òun ti kọ́kọ́ ní 1 hedge lóhùn níbi tó lè sùn nìbàdàn torí mo lè parí iṣẹ́ ní 8-9. Kó má bá tiẹ̀ lọ. Okay ó níbi tó lè sùn nìbàdàn ó ti kọ́kọ́ bá mi yọ 15,000 owó tẹ́lì kan kú. Kò yé sìn another one wá ní wọ́n níbi tí mo lè sùn nìbàdàn in fact mi ní kẹ́ fún mi lówó gan. Òun ti bá yọ múrí kan tí mo fẹ́ fún character. Okay another person will come and say hello mo máa gbóúnjẹ mi lọ́wọ́ fúnra mi ò ní kẹ́ fún mi lówó mi ò ní kẹ́ fún mi níbi tó fẹ́ sùn ẹ kàn fún mi ní very good role tọ̀dọ̀ tí ẹ̀yẹn tó special. Ìyẹn tó ti pele yẹn ti ga. Kí ẹ ṣe wà ní industry yẹn nìyẹn. Bó ṣe wà ní industry yẹn nìyẹn so if you are coming with your right I know my right ó ti dá ọpẹ lọ́dọ̀ ọlọ́pàá lójú títì I know my right ni máa pẹ́ lọ́dọ̀ ọlọ́pàá lójú títì ìwọ bú yín kẹ́ ẹ sọ́lọ́pàá lórí yókè ẹ máa lọ. So that is the way the industry is wired. Èrò tó wà ń bẹ̀ ti pọ̀ jù tó wáá pé mọ̀ àti ìdáná tó mọ̀ àti pàkú wọ́n pọ̀ dànù bẹ́ẹ̀ tó wáá pé fine girl dànù tí wọ́n fine dànù ṣeré wọ́n wà ń bẹ̀. So but PR rárá industry yìí ni ìwọ ló mọ̀ bó ti fẹ́ ṣe PR rẹ. Mo ti fẹ́ ya fíìmù tí mo fẹ́ nìkan ṣe lead role rí tí mo lè decide pé lady báyìí ló wù mí láti lò but mi sọ fún pé mo fẹ́ kó ṣe lead role mi sọ pé kàn ní kó wá rí mi ni ó wá fi pé àlàyé yẹn fẹ́ toast mi. 306 rèé o. Kò yé sìn kò wá dáhùn èmi ò dẹ̀ ní sọ fún ẹ pé nǹkan báyìí ni mo torí ẹ̀ pè ẹ́ ìdí ni wípé mi ì fẹ́ kó torí nǹkan yẹn wá bá mi. Mo fẹ́ kakọjọ mọ́rọ̀ ní ẹ̀ka takùrọ̀sọ. So ibi tí mo ti ń ronú tẹ́ fi ẹgbẹ́ ìjókòó wájú mi báyìí ọmọ kọ́kọ́ pè mí ni ẹnu ọ̀gá ṣẹ́ wà around mo wà ní side Total Garden mo àwòbó yẹn wà lọ́fíìsì mo wà lọ́fíìsì. Ọmọ yẹn náà fìtì fún róòlù yẹn kó tó dé mo ní sọ fún PM pé ṣé ọkọ ọmọ tó ń bẹ̀rẹ̀ ló máa ṣe róòlù yẹn kọ́ọ̀lù lásán ló fi kí mi ó kàn kí mi ni o. That she made the right call at the right time. Ó kàn kí no torí pé ó fi pé mo important study call. Ó lọ lówó ẹ̀ tó fẹ́ ra káàdì ó kàn fi pé mo yẹ lẹ́ni téèyàn yá kí ìwà. So ti yé that's it. Kò yé sìn kẹ́nìkan wá sọ pé báwo ló ṣe wá jẹ́ pé òun lẹ́nu ṣe ẹ fẹ́ tẹ́ màá bẹ yín ní èpè ẹ sọ ara yín. So ìgbà míì wà tó jẹ́ wípé ìwọ ló máa sọ reason tí mo ṣe máa lo ẹ̀ sí fíìmù ìwọ fúnra ẹ ló máa sọ place yourself where I will not be able to avoid you. Ẹnìkan ti pè mí ṣiṣẹ́ tó ní kí n máa pè òun ṣiṣẹ́ rí mo dẹ̀ lọ wo orí wọ́ọ̀lẹ̀ gbogbo ohun tí mo bá ń bẹ̀ ní pọ́npọ́ lówó oorun. Ẹjọ́ torí Ọlọ́run ṣé fíìmù tèmi ni kó fi bẹ̀rẹ̀ sí ní post sórí sẹ́ẹ̀tì tiẹ̀ sórí social media so mi ò dẹ̀ bá jiyàn èmi ni kí n sọ fún kó lọ kó tì mí lórí afẹ́fẹ́ wípé kódà gan mo sọ fún director kan pé kó pè mí ó ní mò ń polówó oorun mi ò dẹ̀ sọ̀rọ̀ tó bá rẹ̀ ti pè mí mo ní kẹ́ bá gbàgbé mi náà láéláé gbégbàgbé kẹ́ màá dẹ̀ tún lọ check page màá tún rírun bẹ́ẹ̀. But ṣérú ẹnìyẹn torí irú àlàyé tẹ̀ ṣe yìí ṣérú ẹnìyẹn ò ṣe mentor ni pé wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ ẹlòmíì ò fi lọ́yàn ṣé kò ṣe mentor ni pé wá gba bí má gbàbẹ̀ yẹn ibi tó ń gbà yìí. Ọlọ́run kó fọ̀run kẹ́ Alhaji Tóyọ̀sí Arígbábuwó. Àmín. Ó ní wọ́n sọ ọmọọṣẹ́ ẹ̀ ó rọrùn láti wí ju wọ́n sọ̀gá ẹ̀ lọ. Tí bá ní ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ máa kọ́ mi ní iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó rọrùn jẹ́ pé wá ń bí jẹ́ kí n máa kọ́ ẹ níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pé ṣe ẹ̀yà wèrè tí mo sọ wípé mo fẹ́ sọ̀rọ̀ ó máa rẹ̀ yín. You don't understand. Then kíní kan wà tí mo fẹ́ kẹ́ ẹ mú lọ́wọ́. Never give advice if anybody did not seek for it. Never in your life.
give advice if anybody did not seek for that advice. Kí o kàn lẹ́nìkan tó lọ wá wọn ewu ọsọ báwọn kí n tiẹ̀. Ebo wá ní bí your brother's keeper wá. Ẹ ṣe yí àwọn náà kọ́. Ìyẹn bí your brother's keeper. Àdàgbà bá nífà. Generation wa kọ́. Àdìtà náà Muhammad sallallahu alaihi wasallam bó ni mínísì ní ìsìlámì mọ́rìhì tẹ̀ríkùhù mọ́lá yà níyì. Olóòtí di mùsùlùmí àfi tó bá fi sọ bọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ tí mo fi kàn án. Síkírù oní wá wo èrò ya wá wò lájà ń gbó wá wò ní ìyá àgbàlagbà ẹ pé sáwò. So tó bá yẹ pé ó béèrè ìmọ̀ràn lọ́wọ́ mo máa fún. Okay. Tí ẹ bá béèrè ìmọ̀ràn lọ́wọ́ máa kàn ní ṣé mo lè sọ̀rọ̀ ṣé mo máa bí ẹlẹ́mẹ̀ta tòrótọ́rọ̀ ni máa sọ fún ẹ. So kì í ṣe gbogbo ìgbà ni èèyàn máa ń dédé fún èèyàn nímọ̀ràn ó bá bọ́ síbò mi lára àwọn èèyàn. So ti yẹn sì so and it's so simple at least tó bá mọ̀ pé o fẹ́ act jẹ́ kí n rápẹ̀rẹ̀ wípé you are adding something to the production. Mo mọ àwọn actors tó jẹ́ wípé tó bá wà ní set ẹ̀ ń sìn kí wọ́n tó kúrò ní set ẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní promote fíìmù yẹn. Ẹnìyẹn máa ní plus lọ́dọ̀ àwa tá a máa ń cast eléyìí ó fẹ́ràn wa ó fẹ́ràn iṣẹ́ wa. Ẹni tó fẹ́ràn wa àtọrọ fún. Àkọlẹ̀ fún eléyìí fẹ́ràn wa tá a bá ti ń ṣe lọ́wọ́ ní máa tètè bá wa polówó ẹ̀ ara wa lélẹ́yìí ọmọ nípa àṣẹ yìí. Eléyìí kí ìbá dá wa lóhùn bàbá tún pè gan pé ó bá wa polówó kì í bá wa polówó ṣeun àfẹ́ràn èèyàn náà akọyàn náà lẹ̀. So bí life ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ló ṣe rí lára crowd náà. Ní time tí mò ń ronú kí ni mo fẹ́ yà o. I don't want one actor to come and meet me pé ẹjọ́ ṣe máa ṣe tán lẹ́nu. What's my business? Do I look like a PM to you? Do I look like an AD? Tó bá yẹ pé torí familiarity wa ló fi ń ṣe máa avoid ẹ̀mí ní pé ẹ̀mọ́. Tí ní mi lára o tí ń gbé concentration kó lọ́dọ̀. So these are things we should note as an actor. Okay. So tó bá jẹ́ wípé o ti target wípé nǹkan tẹ́ni role tẹ́ni yìí fẹ́ fún ẹ kò lè promote iṣẹ́ gbówó ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ask for your money. Ìjọ tó bá need ẹ wọ́n máa sanwó ẹ̀ wọ́n máa pè é. Then actor tó ń sọ wípé wọn ò fóun lówó equality wo gangan lòun gangan ní. You will see an actor. Can you swim? And no. Can you drive? No. Can you ride the horse? No. Can you sing? Can you chant? No. Can you sing? No. What can you do? I can act. Nínú industry tó ní more than 30,000 people. Wow. Tí 20,000 people can act. The word to join crowds. Ó tún wá ga. Kálára rà ní ẹ̀sìn. Okay, àfẹ́ ṣe win. Àfẹ́ ṣe lórí àjẹ́. So you don't have anything you are bringing to special. Sí nǹkan tẹ́lẹ̀ mi ò lè mú wá. Ìyẹn ló wá béèrè pé èló lẹ máa fún mi ẹjọ́. Irú yín 65 ló wà lọ́wọ́ mi. Èmi kò tí rí bẹ́ẹ̀ tí wọ́n ní negotiating value. Kí ló fẹ́ fi negotiate jẹ́ ká mọ̀? Tó bá ti negotiating value wọ́n máa pè wọ́n máa fẹ́ lówó. Ó dà ọ̀nà promotion tẹ mẹ́nu báyìí ibẹ̀ ni mo fẹ́ ká sáré yà sí. Torí gẹ́gẹ́ bí àgbà lẹ́nu iṣẹ́ yìí a lè fún iṣẹ́ téèyàn bá ti ṣe tó bá ti lé ní 40 ọdún mo fẹ́ mọ̀ pé mi ò gbọ́. Kò sí 40 ọdún ó kù ọdún mẹ́ta. Closer to 40 than nearer to 30. 40 ọdún ẹ fílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ká máa lò lọ́bẹ̀ tó bá ṣẹ̀wá pogójì àṣẹ̀wá ti celebration 40 years gangan bọ̀ láti ṣe 40 là wà. Iṣẹ́ 40 ọdún ẹ dárúkọ promotions ẹ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn producers gẹ́gẹ́ bíi pé producer lẹ́yìn náà wọ́n máa ń sọ nísọ pé tá bá pé actor ó yẹ kí wọ́n bá wa polówó. Actor ní dàyà sọ pé tó bá pè mí iṣẹ́ ló pè mí fún ó pè mí kí n bẹ́ẹ̀ polówó nídàkan ẹ̀ tó bá sanwó iṣẹ́ fún mi màá bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó bá sanwó ìpolówó fún mi màá bẹ́ẹ̀ polówó. Producer ni a kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ inú iṣẹ́ yìí náà ló ti ṣe rántí wípé tí n bá dẹ̀ kó gòjà tá a bá fẹ́ ṣe sinimá mi màá tún pìyẹ́ ẹ̀. Ibo ni báwo la ṣe fẹ́ balance ṣó yẹ káàtọ̀ sọ pé torí pé wọ́n sanwó promotion fún mi mo dẹ̀ wá nu fíìmù yẹn mi ì lè polówó fún wọn àbí ó yẹ kí producer náà máa over expect pé torí pé àti pè é sí fíìmù ó dáa fẹ́ ṣe lead fẹ́ ṣe subli kódà kó ṣe waka pass gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé ẹlòmíì tó ń ṣe waka pass gan láti ibi orí set yẹn láti máa polówó ẹ̀ pé àwa ń bí o is coming soon Túndé Ọlá Yusuf ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so how can we marry how can we balance. A lè marry ẹ̀ a lè balance ẹ̀. Ó ṣe máa lọ béèrè. Ìdí rèé
in every 12 there must be a Judas. Okay. So tí gbogbo yín bá decide láti marry ẹlẹ́gbẹ́ yìí, ẹnìkan tó lẹ́nu á ní èmi ò marry ẹ o. Tí ẹni yẹn bá dẹ̀ ti tú, gbogbo àwọn yòókù máa tú. Mo ti advice rí wípé tó bá fẹ́ pe actor ṣiṣẹ́, sọ fún láti lẹ̀. Okay. Bóyá ẹ kọ sínú ìwé, bóyá ẹ fẹnu sọ, ohun là á mọ́ fàfà, ìdí igi là bá. Ẹ pé àǹtí ẹ máa bá mi ya aré o. Ṣùgbọ́n tẹ́ bá mi ya aré òun tán, tó bá kù ọ̀sẹ̀ kan tí màá release ẹjọ́ ẹ bá mi polówó. Okay. Màá send the trailer sí ẹ bá ń post ẹ̀. Tí ó bá wá di ọjọ́ tá a release gangan, màá send the now showing sí ẹ bá ń post ẹ̀. Ó lè sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ pé mi ní lè ṣe. Tó dẹ̀ jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ ẹ̀. Kò sẹ́tọ̀ fẹ́ anybody. Okay. Àdéhùn ni. Okay. Tó bá mi ṣàdéhùn tó padà ṣe kéèsì mí nu àyè pé yọ. Okay. But ó bá mi sọ, ó ní mi ò ṣe, màá jàre ẹ̀. Ìkan nìyẹn tí n bá lọ bá àwọn alákọ̀wé àwọn ilé ìbòhùn ṣiṣẹ́, wọ́n máa ń fún wa ìwé kan tá a máa ń sign báyìí. Wọ́n kọ sínú ẹ̀ wípé ẹ bá wọn ṣe promotion. Okay. Táwọn ọ̀bá lòwe ẹ fẹ́ di sọ fún. Ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ní ọ̀nà ti ìlànà àbẹ́tọ̀. Bọ̀ ẹ jẹ́ ká mú sùúrù náà. Ṣé rí everybody tó ń produce, ó yẹ ká máa kí wọn pé you are the president. President General President General among the nation. Kùndùsù fún Ó yẹ ká máa gbé kùndùsù fún wa báyìí. Reason ni wípé business wa ni risk ẹ̀ high jù. Yes. O lè ya very beautiful film, nice film, good film. Kó release ẹ̀ léni, kó jẹ́ pé ọjọ́ kejì ni Mohbad kú. Tí o bá promote ẹ̀ ní social media tí àwọn audience bá náwó mú ẹ̀. Audience ò mọ̀ wípé bó ṣe release fíìmù yẹn tí Mohbad kú yẹn, gbèsè ti wọ family tọ̀dọ̀ tiẹ̀. Àwọn ò mọ̀. Tí wọ́n ní wípé ṣé ẹ gbọ́ pé Mohbad kú ní ẹjọ́ gbèsè ti dé lọ́dọ̀ tí. Ẹkún ti di méjì. Now, fíìmù tí ẹni yẹn jẹ gbèsè ẹ̀ yẹn, bóyá 5 days later ló tó bẹ̀rẹ̀ sí ní promote. Àwọn kan máa ń gbọ́n, wọ́n sáré yọ. Tó bá ti di pé làlúrí dé, wọ́n sáré yọ. Wọ́n á tún release. Okay. Ṣé rí fíìmù tí wọ́n fi ẹ́ ṣe lead role tó bá wọn polówó yẹn, -1 ní lọ́dọ̀ tiẹ̀ náà. Ó lè jẹ́ pé ẹnìkan wà níbì kan tó fẹ́ character tí wọ́n play yẹn tó ń kọ́ lọ́wọ́ nínú script tiẹ̀. Tó jẹ́ pé tó bá post ẹ̀ sórí wall tiẹ̀ ló ti máa rí pé wàhálà àlàyé yìí ló fi ti róòlù yìí ṣá. So wọ́n ní ara ilé yìí ò tán náà lé, ara ẹ̀ là ń lọ fún. Ẹni tó bá gbálẹ̀ kì í ṣe òun nìkan nílẹ̀ máa mọ́ fún. Ó máa mọ́ fún everybody. Kì í dẹ̀ sára àtà nìkan ló máa mọ́ fún, ó máa mọ́ fún wọn náà ń bẹ. So it's about moral. Láàrin ara ẹ̀ láì jẹ́ pé wọ́n pè ẹ́ ṣó mẹ̀tọ́. Ṣé generation wa ta wà á sì ṣá mẹ̀tọ́ ṣá. Gbogbo àwọn máa drive kọjá lórí títì àrókùtà láàrin títì Adéyà. Kò séyìí tí ó máa lẹ́kọ̀ọ́ wípé ẹ̀ sì jẹ́ ká gbé kúrò. Kò sí kankan ní wa tó máa lẹ́kọ̀ọ́ ẹ̀. So àìmẹ̀tọ́ ni gbogbo argument yẹn. Now, actor tó lè pè tó sọ pé máa gba 500,000 naira per day. What value are you bringing? Okay. Fíìmù tààrẹ tó release sí channel ti ẹ̀ gangan kò ṣe 200,000. So kí ló sọ pé tá a bá fẹ́ ṣe lead tọ̀dọ̀ tiwa yóò ṣe 150. So kíní yẹn àjọ máa gà síra wọn ni. Kí producer tí ò falẹ̀ ṣàlàyé fún actor kó má mú bí ọ̀daràn. Okay, mo ti rí case kan rí tó yẹ pé wàá release èmi gangan release film. Ó dẹ̀ bá mi níbi tí ò ti sí network. Kálẹ̀ nìkan ni mo bá act. Tó wá expect kí n bóun share ẹ̀ tàbí kí n bóun post ẹ̀. Tí mi wá post, òun ò ní mọ̀ kí mo wà níbi tí ò ti sí network. Kò yé yín? Èmi Bátúndé Àkànní tí mo bá wà nínú production yẹn mo máa sọ fún ni pé má expect pé máa post torí mi ò ní repost. Okay. But tó bá ti ń post lọ́wọ́ sórí Instagram fi mí sínú collaborator mo máa accept ẹ̀. Okay. Even kó bá jẹ́ fíìmù tí mo wà bẹ̀ tó bá fi lè fi mí sínú collaborator mo máa accept ẹ̀. Okay. Torí pé o fi pé bóyá mo léèyàn 10 tó máa rí lọ́dọ̀ mi ló ṣe ṣe.
ìyẹn ṣe wàhálà tó ní mí lára but àwọn kan wà nígbà tí wọ́n ń gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n ò sọ fún ẹ pé àwọn ní management tó bá wọn manage page àwọn. wọ́n ní outlook page wa. ìwọ ti sọ fún láti ilẹ̀ jẹ́ kó mọ̀ pé outlook page ti wà kò lè gba advert ẹ o wà ní ẹ jẹ́ kí n bá producer sọ máa pè yín padà. so ti ẹ̀ ń sìn wà á dẹ̀ wò pé eléwo ní outlook page ẹ̀ ló lè gba kó bá mi ṣe advert o yàtọ̀ sí yẹn wà yìí o don't rely on anybody tó bá ti ya fíìmù tán gbà pé everybody ti kú gbà pé wọn níbẹ̀ polówó pò ń bá wọn jà kí ló yẹ tó owó TikTok advert Facebook advert owó promotion ẹ̀ sílẹ̀ lọ́tọ̀ kí ló yẹ tó ń fi ìgbàlà rẹ dá ọmọ ènìyàn ṣé bí ẹ̀yin kìrìsìtẹ́nì sọ wípé tí gbéni fún ẹni tó bá fi ẹlẹ́ran ara tàgbẹ́kẹ̀lé àbíkú ẹni tí òun expect pé kó bẹ post yẹn tó bá jẹ́jọ́ ẹ̀ lòun gangan sí kíkan kí ló mọ̀ tó ń ṣòun gangan lọ́wọ́ ta ló sọ fẹ́ pé òun gangan ò ní fíìmù tó fẹ́ release ǹjọ́ ẹ̀ so instead ká dúró ẹ̀jẹ̀ mi wò pé ká wá ọ̀nà tí a lè máa fi ṣèpolówó ọjà wa láì dúró de actor kankan ó ṣe pàtàkì ká dẹ̀ sọ fún àwọn actor náà kò sẹ́nìbọdì tó máa ń lo ayé o ìgbàlẹ̀ everybody máa ń lò tó bá tó táìmù kan bẹ́ẹ̀ bá apolówó kò ní nífẹ̀ẹ́t ṣé ó lò sí years bẹ́ẹ̀ ni ṣé ìyá ẹlòmí ò bímọ ni tí ó act lọ́la ṣé ìyá ẹlòmí ò bímọ ni there was a time in this industry tó yẹ pé tó máa fẹ́ gbéṣẹ́ fún young directors àwa náà máa gbé fún àwọn young directors míì ti wà ń sìn tí wọ́n máa lọ gbé fún so ìwọ náà tètè máa sign out díẹ̀díẹ̀ so tó bá ní kó báwọn polówó tó bá padà yá wọn ní padà sọ pé ó báwọn polówó mọ́ wàá tún polówó gbà kò tún ní nífẹ̀ẹ́ so that's the way it is so àjọ máa manage ẹ̀ láàrin ara wa ni but ẹni tó bá ti ní no ní tòun ẹ fi lẹ̀ kó sáà ti máa pè wá pé kábòhùn ṣe kankan. Yes now. Igi kan ẹ̀ kò dàgbò ṣe. If you can say no to me I can proudly say no to you tí mi tún ní apology. tó yẹn ò tún ní lẹ́bẹ̀ẹ́ nù. tọ́ ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín sà lẹ́nu iṣẹ́ yìí kí ni àwọn nǹkan ìpalára tẹ́ máa ń dojúkọ bóyá tí ò ṣe sọ fọ́pọ̀ èèyàn pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn nǹkan báyìí làwa náà rí a mọ̀ wípé àwọn nǹkan máa ń tó wọ́pọ̀ dáadáa ni pé bóyá káwọn ọmọ ọ̀tá pàdé yín àmọ́ ìyẹn tún wà lẹ́gbẹ̀ẹ́ kan kí làwọn nǹkan ìpalára torí nígbà míì àwọn èèyàn sọ pé á lóko kò sí medicals wọn ò gbé kinní wá kò tiẹ̀ sí dókítà tó fún wa ní ambly paracetamol àwọn èèyàn á tún wá máa sick ara àwọn ìpalára bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí oníṣòwò lẹ́nu iṣẹ́ yìí. ṣe rí ẹ tí bá ń wá wàhálà tí ò rí ibi iṣẹ́ fíìmù ni àyà sí ṣe pé ọkàn ẹ ti balẹ̀ tán kò wá rí wàhálà rí ó ti yó tán kó lọ síbi iṣẹ́ fíìmù àláàrọ̀ àlọ́sàn àlálẹ́ àní fámílì torí jẹ́ tí wọ́n bá ní ìdí ẹ̀jẹ̀ ló máa ṣẹ́ẹ̀tì tó bá yá wọn máa abandon ẹbí mọ́tò ẹ̀sáfíwé dé ẹ̀sáfíwé wọ́n ṣe ń lo life tí wọ́n nìyẹn ọdún kan a lọ ya fíìmù ní village kan ní side Ọlọ́run Dábàá nǹkan tí mo ṣe fẹ́ sọ story yìí ni pé a máa ń rìn wọnú crisis fúnra wa tá à ní mọ̀ onífíìmù máa ń risk life wọn gan a lè jókòó sílé ẹlòmíì ó lè jẹ́ pé gbẹ̀tùgbẹ̀tù náà fi lẹ̀ ń bí àwa ò mọ̀ àkànlọ ya fíìmù lé onílé láàmà ṣe rántán ṣe ọ̀pá àfọ́jú lálejò bẹ́ẹ̀ni àwa lọ shoot ní village yẹn mo kàn rí pé environment yìí ti tutù jù inú gbó ni village environment yìí tutù jù gbígbà tójò kò pẹ́ tójò rọ̀ igi ibẹ̀ dí kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yìí bó ṣe dọjọ́ kẹrin nìyẹn a bá fẹ́ lọ shoot níbi odò wẹ̀ ó bá ní èmi mo wá síwájú always me my style is I will go ahead as a leader I will go ahead ẹ jẹ́ ọkọ̀ fèsì mo kàn pàdé ọmọ kan lọ́nà ni wà ní ibo ni odò yẹn wà jọ ṣé ẹbí lọ wà ní sódò bàbá ẹ̀ wọ̀ bàbá ní ibẹ̀ ni Olúfàtàǹbọ̀ wà àtọ̀ni any environment Olúfà bá wà ẹ̀ ní rékùté mo ti sàwọn jẹ tán
mo fura pé gbẹ́dẹ̀ àdúgbò yìí tutù ju bó ṣe yẹ lọ èdè kan náà tẹ̀ sí ìgbà tá a fẹ́ lónìí àwọn ipò yìí ò gbọ́dọ̀ mọ̀ mi bá já wọn yòókù mi já wọn ẹ pamọ́ra tí bá já wọn wọn ó dàṣẹ́rù mọ́ mi lọ́wọ́ wọ́n kí bàbá àwọn ìyá fíìmù tán bá ṣe fèsì odò yẹn nìyẹn the idea the script says ẹnìyẹn bẹ́ sínú odò bá ní ẹmọ tá a máa ṣe àní jẹ́ kẹ́nìyẹn bẹ́ mọ́ bá ṣe máa ṣe lílé bá gbé kámẹ́rà mo rìn jìnnà kó bí odò ẹ gbé kámẹ́rà sílẹ̀ o máa sáré wá tó bá ti ronú wá kàn fo orí kámẹ́rà ó fi ìyẹn ṣe POVS odò ó forí kámẹ́rà jẹ́ ń tún wò tọ́ra ẹ̀ ṣe tẹ tún bí jẹ́ ń tún wò tuntun wò ọ̀rọ̀ burúkú rẹ o gbogbo láìsẹ̀ mo ti ya ogbó yẹn lókè odò mo ní ẹ̀sùn sókè mi like anybody wà lápá bí mi ń já wọn so ó wá ku odò mà ẹ lọ bá mi wó kúta kan wá ẹ kọjú kámẹ́rà sódò ibo ló fírèmù sí ibi tí ó ti rí bí wọ́n fírèmù sí ibẹ̀ ni ó ju òkúta sí o ibẹ̀ ni ó ju òkúta sí gbàdọ̀ lọ́lọ́ ju òkúta softshot ayé ò ní bàjẹ́ o ibẹ̀ ni ó ju òkúta sí o bó ṣe jù bẹ́ẹ̀ ẹni orí yẹ ó dilé wọ́n sáré tí mò ń sáré lọ àwọn bá sáré tẹ̀lé mi kí ló dé fún mi olùfà bẹ́ẹ̀ lódò tá a ti lọ shoot ẹ sì sọ fún wa mo ní kì í sọ fún yín kẹ́ẹ̀dẹ̀rẹ́ rú mẹ́mi lọ́wọ́ bá ṣe máa ń risk nìyẹn ilé mi wà tí wọ́n ti ń bọ oríṣiríṣi nǹkan tá a máa lọ heart lẹ́gbẹ̀ẹ́ mo lọ shoot lóńdó bá ṣe fẹ́ wọ bẹ́ẹ̀ máa ní ẹ padà ẹ máa lọ ra snap ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ sí pé ń bí ilé family house àwọn Bímbọ́ ṣe ni Bímbọ́ ṣe wà láyé ẹbí rẹ lọ́wọ́ ìjọ tó bá tẹ tọwọ́ yín bá tẹ. ọwọ́ wa tiẹ̀ tó tẹ̀ mọ́. ìgbà tá a máa dé agbé snap sílẹ̀ ń bẹ̀ wọ́n ní ó máa mú tán bàbá yẹn ojú orí bàbá yẹn ni pé anybody ò gbọ́dọ̀ ṣe Bímbọ́ tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan là kì í mọ̀ tí a máa ń lọ forí kó nípasẹ̀ pé à ń gbìyànjú àti ṣiṣẹ́ wa dáadáa àìmọye ibi la máa ń kojú bọ̀ kiri bẹ́ẹ̀ yẹn àwọn hazard wa nìyẹn ara àwọn hazard wa ni pé ká fowó ya fíìmù ká ṣe gbá ká ṣàwó ká ṣe kòkò ká má ṣe ṣàásù tán kó má work hope ni ò kì í jẹ́ kó ní tíátà kú yí iṣẹ́ tí mo yà yẹn ká lọ́dún àbí Fẹ́mi àbọ̀tẹ́ ni mo lò ní kò bá lọ kó bá tún lọ wówó àtọ̀dún àti Fẹ́mi àtọ̀tẹ́ àti gbá àtàwọ̀ àti kòkò sábà sàṣọ wọ́n bá tún kó síbẹ̀ ni ó bá tún jẹ́ péjọ tẹ̀ rìdí síjọ́ náà wọ́n gbá final Champions League kò bẹ́ so many things ló rọ̀ mọ́ iṣẹ́ yẹn tó ń determine market force ẹ̀ so téèyàn ò bá ní thick skin make you no come here but tí ó bá work fẹ́ nìkan lénìí ẹni sí filmmaking owó ti dé máa wọ̀rí ẹbí wípé kí owó tó dé yẹn tó dé àjọ mélòó ló ti dá tí ò rí kó. gbèsè mélòó ló ti lọ tí ò rí san. ẹ bá pè gbèsè káwọn yẹn máa sá. okay sorry. ẹ bá pè gbèsè ẹ bá wọn tún dá. àjọ mélòó ló ti dá tí ò rí kó. so bí industry yẹn ṣe rí dẹ so challenges wà anywhere. but èmi máa ń rí gbogbo kinní yẹn bí ara industry. kò síbi tó lọ tí ò sí challenge. ẹni tó ń ṣe fàyàwọ́ wọ́n lè gba ara ẹ̀sìn lọ́wọ́ ẹ̀. so many things ló lè ṣẹlẹ̀. ṣebí challenges yìí náà ló mú ká máa fi wọ́n ní nínú industry náà pé kò sífẹ̀ẹ́ pé ìfẹ́ ojú ni ìfẹ́ kan lọ patí ni láàrin ara wọn tí ìṣòro bá dé ṣàṣà nínú wọn ló ń gbárùkù ti ara wọn. a máa ń parọ́ fúnra wa ni especially àwọn audience ọ̀rọ̀ tí ó kàn wọ́n náà máa ń dá sí. I've seen lots of people tó máa ní wọ́n dẹ̀ lówó lọ́wọ́ wọ́n ní kinní kan ṣé bí kinní kan ló ní problem yẹn. As of the time tí ẹni yẹn ń dáwó tó fi ra ilé tẹ̀ ń sọ yẹn ta ló mọ̀gbà yẹn ìyẹn ni mo mọ àwọn actors tó jẹ́ wípé wọ́n fi àwọn àgbàlagbà actors orí payroll wọn tó máa ń fún wọn lówó lóṣooṣù. Wow. Bọ̀dádélé Òdùlé máa ń ṣe Ibrahim Chatta máa ń ṣe Ànítóyìn Àṣẹwó máa ń ṣe tí mo mọ̀ but nobody will say èèyàn dáadáa làwọn ẹni yìí o wọ́n máa ń ran àwọn èèyàn lọ́wọ́ o
You don't understand. But when people now come and say, ṣebí òun ló ní problem yẹn, kí ló yẹ tí lágbájá ọ̀ràn lọ́wọ́, ìṣòro wo lẹ́mọ̀ tí lágbájá gangan bá fà. Okay, ṣé mọ̀ pé bórí bá ṣe tó ló ṣe máa ń fọ́ olórí. Bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà sọ. Tí mo bá ń gba 100,000 naira ní salary, mi ní fi school ọmọ mi sí school tí ó ti san 300,000 ní owó school. But tẹ́nìyẹn bá ń gba 500,000, ó lè fọmọ ẹ̀ sí school tó ń san 300,000. Abilipo fẹ́ fún ní standard school. Bí kálukú ṣe máa ń náwó ẹ̀ nìyẹn. Ẹni tó ń lo Toyota Corolla, ẹ má fi wé ẹni tó gbé V8 engine débí. Owó epo V8 engine tiẹ̀, òun lòun fi ń ṣeré ayé. So everybody ló ní problem tiẹ̀. Má rò wípé torí pé ṣe bó òun make ẹ̀, ó gbọ́dọ̀ ràn ẹ́ lọ́wọ́. Why? Where? Dádì ẹ̀ ńkọ́? Ṣé mọ́mí ẹ̀ ti kú ni? Wọ́n ṣe sọ̀rọ̀ bí bọ̀dá tó kú bọ̀ máa fi sínsìn. Because I don't understand. Nínú ilé ayé ẹ̀, ó gbọ́dọ̀ believe wípé anybody bá sọ wípé mo ṣe báyìí fún ẹ, appreciate ẹ̀. Torí kò wà mandatory. Kò pọn dandan. Kò pọn dandan. Tí anybody bá fún ẹ ní 5,000, ẹni tó ń gba 100,000 naira àti salary, tó bá fún ẹ ní 5,000, iṣẹ́ 8 hours ló fún ẹ. We should learn to appreciate little things. Ó máa ń fọ́nì tí kankan bá dédé ṣẹlẹ̀ sí anybody in the industry, táwọn èèyàn bọ́ sórí afẹ́fẹ́, wọ́n kì í rọra wọn lọ́wọ́. Wọ́n lọ patí wọ́n ná bẹ́ẹ̀lì. Ẹni tó sọ̀rọ̀ yẹn nínú ilé tí ẹ gangan, àbúyá àbúrò mọ́mí ẹ̀ ò rí pé kẹ́ o. Èèyàn mélòó lòun ti ràn lọ́wọ́ lé wọn. That's why people don't understand. Kì í ṣe àìmọye àwọn èèyàn tó bá ń ṣe nǹkan fáwọn èèyàn gan. Àìmọye àwọn èèyàn tó ń ṣe nǹkan lábẹ́lẹ̀ gan, but they don't make noise about it. Okay. They don't make noise about it. Gẹ́gẹ́ bí olùkọ̀tàn, gbogbo ọba lẹ máa mọ̀. Bẹ́ẹ̀ ṣe jókòó yìí o. Mo lè máa mọ̀ gbogbo ọba o. Ṣùgbọ́n mo máa ṣẹ́yìn. Ẹ ṣáà máa ṣẹ́yìn. Ó dẹ̀ dárúkọ ọba 9 kún àṣẹ́yìn pẹ̀lú àkọlé adé wọn. Bí mo ogun gbogbo, mo máa jorí ìwìn ìtìràwọ̀. Ajorí ìwìn ti? Ìràwọ̀. Mo mọ Ṣàbí Gànà ti Gànà. Ti Gànà ó di 3. Mo mọ Aláàfin tọ̀yọ́. Ó di 4. Mo mọ Akínbíò lọ́ra. Ó di 5. Mo mọ Òǹpẹ̀tù Jẹ́rù. Ó di 6. Mo mọ Olúgbọ́n Léègbọ́n. Ó di 7. Mo mọ Ṣọ̀ún tògbómọ̀ṣọ́. Ó di 8. Mo mọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ó di 9. Mo mọ Olúwo. Mo mọ Tìmì Ẹdẹ. Mo mọ Àtaọ́jà lóṣogbo. Ẹ mọ̀ wọ́n d'Ákúrẹ́ dòǹdó. Tó bá ti ní àwọn àtàn lọ Déjì wà l'Ákúrẹ́. Ọ̀sẹ́màwé ń tòǹdó. Iléṣà. Arúmọlá kí lorúkọ oyè wọn náà? Ọ̀wá Òbòkun lẹ̀. Ọ̀wá Òbòkun padà fún yín nìyẹn. Ọ̀wá Òbòkun lẹ̀. Mo gẹ̀ẹ́dẹ̀ tọ́wọ́ ní ká lọ sọ́fà ńkọ́. Ọlọ́fànù. Yẹ̀rú ọ̀kìn. Ọlọ́fànù wọn á ní bọ̀dà mú fún. Mo lérò wípé iye tá a fún yín lénìí náà ẹ ti mọ̀. Ẹ mọ̀ pé ambassador má fọwọ́ sí júwe lé bàbá rẹ̀ òun là wà. Kò pè ẹ́ wọ́n ṣe máa pè ẹ́ lólúwadámilọ́lá tó ní lè sọ pé ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà. Àwọn kan àti ẹ̀tún máa dáṣà kò gbọ́ Yorùbá ni níbo àgbẹ̀dọ̀ ẹ stop ẹ̀ ẹ wá wọ́ ẹ̀ bọ̀lẹ̀ kò gbọ́ Yorùbá ni òyìnbó ló gbọ́. Excuse you? Òyìnbó gan wà àti gbọ́ èdè wa níbi tí èdè wa dùn dé. Yorùbá dùn lédè, Yorùbá dùn láṣà. Ẹ jẹ́ ká mójútó èdè wa. Àlejò tí mo gbà lórí ètò lẹ́ni wọ́n ṣì wà ń kalẹ̀ pẹ̀lú wa ìyẹn bàbá wa Túndé Ọlá Yusuf. A ti sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ tán àmọ́ a ti sọ̀rọ̀ lólóríṣiríṣi nípa iṣẹ́ tí wọ́n yàn láàyò àti nípa iṣẹ́ tó yàn wọ́n bọ́n ṣe múṣẹ́ yẹn níṣẹ́ yẹn náà mú wọn wọ́n jọ ṣe náà kó láàbò ẹ fi tó kulẹ̀. Daddy ẹ jẹ́ ká lọ síbi association. Àwọn èèyàn lérò wípé nígbà tí à ń lo the old association ìyẹn TAMPAN. ANTP rather. Ó sì wà kò ṣe hold o. Okay ó sì wà ANTP yẹn wà. Wọ́n lérò wípé structure wà nígbà yẹn bóyá ẹni tó ń wọlé mẹ́ni tó ń jáde pé ilẹ̀kùn kan ló wà ń bẹ̀ àwọn tó ń wọlé mọ́ àwọn tó ń bá nulẹ̀. Àmọ́ nísìnyí tí ANTP wà TAMPAN ti dìde tí GMA wà the Golden Movies Ambassador tí GMA àtàwọn ẹgbẹ́ mìíràn bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn wọ́n sọ pé ilẹ̀kùn tán níláyé ANTP yẹn wọ́n ti fipá sí ilẹ̀kùn yẹn ti wó ó ti di gbaláṣá irú wá ògiri wa ni. Alákọ̀ọ́kọ́ ṣé lóòótọ́ ni ẹlẹ́ẹ̀kejì ṣó ṣe manage ká mọ àwọn tí wọ́n ń jáde torí nígbà mìíràn tá a bá lọ rí social media a máa rí pé actor so and so did so àtúwò pé ajẹ́ ò lẹ́ni tó wà ní industry actress so and so ṣó ṣe manage ká mọ́ra wa àti pé ṣé structure tó wà tẹ́lẹ̀ ṣó ṣe dá padà. Kò ṣe dá padà. Plain truth. I will tell you why. Okay sir. Ṣé rí nígbà tí ANTP jẹ́ ANTP kò sí internet.
Okay. Tí a bá jókòó nípàdé tí àwọn ọ̀gá wa bá ní lágbájá tàpá sí òfin ẹgbẹ́ o ó sì ń lọ sí suspension títí tí yóò fi lo suspension rẹ̀ tán ẹnikẹ́ni kò gbọ́dọ̀ bá a ṣiṣẹ́ ó máa múlẹ̀. Tí ẹ bá sọ lénìí wọ́n ó bu ayé yín ta ní orí íńtánẹ́ẹ̀tì àwọn tọ́rọ̀ kàn wọ́n á bu yín bí wọn ò mọ̀ o kò kàn wọ́n o bọ̀ fáǹsì ẹni tẹ fún ní suspension ẹni wọn. Now ìgbà yẹn tó o bá fẹ́ join ẹgbẹ́ o máa lọ sílé ẹgbẹ́ ni tàbí kó lọ sọ́dọ̀ ọ̀gá kan wọ́n wá fi ẹ sínú group. Ọ̀gá bíi 1 million ló ti wà lórí social media ẹ̀sìn wọ́n á kàn DM in I want to join your group okay you will pay 20,000 you will pay 50,000 you will pay 250 ó ti join yẹn ó ti dẹgbẹ́. So ilẹ̀kùn yẹn ti pọ̀ kì í ṣe wípé torí pẹ́gbẹ́ pọ̀ kó jẹ́ ANTP nìkan ló wà tí ilẹ̀kùn tó wà ń tà ń sìn tó bá ti lè wà ọ̀kan tó máa ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yẹn. Ọ̀kan tó máa ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ nìyẹn modernity ti dé. A ní láti devise ọ̀nà míì láti curb excess wa ni. Àwọn nǹkan míì wà táwọn èèyàn ń ṣe ní inú ẹgbẹ́ sì tán rí bí ìtìjú fún ẹgbẹ́ táwọn èèyàn kàn dédé bọ́ sórí social media tí wọ́n á sọ anything fún ẹgbẹ́ àwọn tẹ́ fẹ́ sọ pé kán stop ẹ̀yẹn ohun tí wọ́n fi ń fún wọn ní dọ́là nìyẹn. So ó máa le díẹ̀ the only thing tèmi rò pa lè ṣe ni pé a máa sánjú díẹ̀ sí bẹ́ẹ̀ yẹn ṣe ń fò sí wọ́n á sọ̀kò ẹ̀ bẹ́ẹ̀ the old style tí wọ́n fi ń curb excess yẹn kò work mọ́ a máa devise new style tá a bá ṣe continue láti máa believe pé tí anybody tá a bá punish ní ANTP ó lè lọ sínú TGMA tàbí kó lọ sínú TAMPAN ẹ jẹ́ kán lọ let them go ẹni tí ò ní value ní A lè má ní value ní B náà player tó ń jókòó bẹ́ǹchì bí ó lè dánwò yẹn náà kó padà jókòó sórí bẹ́ǹchì. So a ní láti fi ọwọ́ líle díẹ̀ sí kò yé yín when you spare the rod you spoil the child. Modernity ti ń jẹ́ kí everybody bẹ̀rù ń sìn láti ṣe nǹkan tó yẹ nǹkan tí mo rí ní kókó nìyẹn if not bá ṣe ń wọlé yẹn ti pọ̀ jù bó ṣe lè wù kó rí adẹ́tẹ̀ ó mú kan ilẹ̀ lè pọ̀ ju tẹnu lọ o àwọn onítìátà ṣì máa find way wọn o but orí àwọn onífíìmù ló máa ta. bí ti báwo. onítìátà yàtọ̀ sí onífíìmù. ẹ ṣàpẹẹrẹ fún wa. ṣe láwọn onítìátà wọn lọ́gàá àjèlò wọ́n mọ bọ́n ṣe máa rìn tó bá yíwọ́ tí wọ́n mọ nǹkan tó fẹ́ ṣe tí wọ́n bá ya fíìmù rẹ̀ léyìí tí ò bá wọ́ọ̀kì wọ́n mọ ìtàn máa yà tẹ́lẹ̀ kò yẹ yín sìn àwọn onífíìmù èbó nìkan ló yá wọn sí so orí tiwọn ló máa ń sábà pass sí jù àwọn tí wọn kì í lọ́gàá tí wọ́n believe pé tó bá dé set wọ́n máa kọ́ wa náà ọ̀nà wọn sọ pé ẹ lò training àti directing yàtọ̀ má wàá fi mí ṣe training ní set tó lọ kọ́ acting ẹ̀ kó tó wà ní o. Because ẹ wà lára àwọn directors tán ní Túndé burú o lè bá ṣiṣẹ́ o ó máa sọ̀rọ̀ sí ẹ ó máa bú ẹ kò ní jẹ́ kò ní fún empty space discipline yẹn ti pọ̀ jù is it true and why. mi ní bu ẹ mo máa sọ̀rọ̀ sí ẹ ni a ti pọ̀ already ní industry o wá register o fowó ara ẹ register sínú ẹgbẹ́ o ń san owó ojú ìwé o fi kó owó jọ o fi wọ mọ́tò wá láti ilé yín o dẹ̀ mọ́ àti ilé mad kí ló tó fẹ́ fàsìkò wá ṣòfò because tá a bá ti ṣe take 4 take 5 lórí tiẹ̀ o ti ń hit wọnú time tiwa àwa kúrò máa lọ sùn lóru torí pé wọ́n ò mọ̀ act so the ẹ̀sọ́ ẹ̀ka fún ẹ lọ́la lórí pé o mọ̀ act mi ní béèrè lọ́wọ́ ẹ pé wèrè wo ló mú ẹ wá bí tí yẹn bá jọ èébú padà lọ ṣe training lọ kọ́ acting tí ẹ bá jọ èébú now ọmọ kan mo ti direct ọmọ kan rí àìmọye ọmọ tí bá ti ya first scene tán báyìí tí mo ní láti kọ́kọ́ rìn lọ ẹnìyẹn ò jọ actor lójú mi wàá fẹ́ sọ ọ̀rọ̀ burúkú ẹnu mi mo fẹ́ lọ edit ṣó ti bá padà dé màá tún sọ aláyé ṣe báyìí tó bá débi màá tún ṣe lọ́rùn. One thing people don't understand is if you are not intelligent you cannot act.
Beauty is not part of intelligence. Kò sí lára ẹ̀. If you are beautiful and you are not intelligent, ìsàlẹ̀ ló máa ní problem. tó tó bá ti sọ story fún ẹ wàá máa open wàá dẹ̀ bá kú bọ̀ ẹ̀. So if you are coming to the industry kọ́ acting jọ má fi mi ṣe training o ṣe máa fi mi ṣe training you dey mad o máa waste time ti wà. It is somebody's money that is involved. Ẹni ẹ sọ pé a fẹ́ fi 8 days shoot. Ìwọ nìkan ti lo 3 hours níbi tá a ti ṣe cut roll. A máa ní disadvantage pé tá a bá plan short wa ò ní jẹ́ ká rí ṣe. Bóyá decide pé a fẹ́ ya kíní ní straight shot. Àtòrí ẹ̀ lọ gba gimba. So ti ẹ̀ ń sìn àbá gba steadicam. Àwa fẹ́ máa move bọ̀ ibẹ̀ ni rẹ̀ ń gbàgbé lines. Hey, sorry, I will take it again. Abi you dey mad? You will take wetin again after take 4. Take it where take am go your house. Because taba ń track lọ́wọ́ tó bá ṣe mistake a máa lọ tún bẹ̀rẹ̀. Torí ti ẹnìkan. A dẹ̀ ń ṣe lẹ́ẹ̀mẹ́ta. Ó dẹ̀ ṣe fi pé nǹkan tó ń ṣe right. Torí ẹ̀ làwọn èèyàn kan ṣe feel kò difficult láti bá yín ṣiṣẹ́. No, ó difficult fún ọ̀dẹ̀ láti bá mi ṣiṣẹ́. Èmi kì í wo wèrè. Okay. Actors ni wọ́n ní kẹ́ fún mi. Wọ́n ní kẹ́ fún mi ní toddlers. Ẹ má ó ṣe ní mọ̀ act. Okay. Kí ló wá ṣe ní ẹgbẹ́ wa? But we see a lot of it. Ẹlẹ́dàá wọn ló bá wọn wá. Àwọn ní time láti ṣòfò. Mo ti ń wo 60 lókèrè mi ilé fásitì mi ṣòfò. Okay. So I have to understand what I want to do. Tí o bá mọ̀ act, oh god damn, mo máa ń fọ́ fún actor. Tí wàá mọ̀ pé mo fọ́ tán pápátá. But wọ́n fi ẹ́ sí set. Wọ́n fún ẹ kọjá 3 scenes. Ó dẹ̀ act báyìí. Mo lè kọ́kọ́ wò báyìí pé tó bá ti gbọ́ tó sọ pé ayé PM ò ní dáa. Kò mọ̀ pé orí ẹ̀ ló ti bẹ̀rẹ̀. Rọ́ ó fún mi ní actor torí ẹ̀ burú nìyẹn. Because actor yìí ò mọ̀ act nìyẹn PM yẹn dẹ̀ ti ń waste time wa òun ló dẹ̀ máa padà wá sọ wípé à ń pẹ́. Now whose job is it to cast? Ẹ ṣe rí major casting ni àwa kan máa ń dá sí. How do you mean major? Ẹ bá wa yànnà náà ẹ̀. Ẹnìkan fẹ́ ṣe 35 scenes. Okay. Fẹ́ ṣe 28 scenes torí àṣírí film acting ni. Okay. Tí actor bá mọ̀ àti wọn ni wo fíìmù yẹn mọ́. Nínú nǹkan tó fi bá ti ọ̀pọ̀lọpọ̀ actors jẹ́. Okay, ṣé kí n sọ lọ́kàn? Ẹ sọ fún wa. Ká ní 500 ni members tó wà nínú industry tó ń act. Gbogbo actors tó wà náà wọ́n pé 15. 500 sí 15. That is 475. Àwọn kan wà tọ́lọ́hun kan fún lóúnjẹ tí wọ́n kì í ṣe actor. 480. That's like 485. Ọlọ́run kan fáwọn kan lóúnjẹ ni wọ́n kì í ṣe actor. Wow. Àwọn kan wà tó bá ti ṣe script lọ́wọ́ ni wà á ti máa rí wọn. I don't want to mention name bẹ́ẹ̀ mọ̀ kí àgbájá òkè tó bá ti ṣe script lọ́wọ́ àtàn kí ẹni yìí ò ní alternative. Okay, mo lè fún yín ní actor bíi 10 tí ò ní option. Tó yẹ pé tẹ́ ẹ̀ bá ti rí wọn ẹ máa dúró ni títí dé tí wọ́n fi máa wà available. Ẹ dárúkọ 5. Ẹ má jẹ́ ń dárúkọ 5. Àwọn tí mi bá dárúkọ wọn ò pè sí òtún dé ọmọ pa tó dé bílí parking act. Ó dà. Wèrè lẹ́pẹ̀ ìbò. Jẹ́kẹ́ẹ̀tì mi wọná. Kò yé ń sìn. So àwọn ẹni yìí àwọn tó tún wá ń bọ̀ tí wọ́n pera wọn upcoming yẹn wọn ò challenge àwọn tó wà ń bẹ́ẹ̀ títí dìsìn. Wọn ò rí wọn challenge. Ó kẹ́ ọ̀rọ̀ àwọn àtọ́mọ premier act wọ́n ń ṣeré pani. Wọ́n ṣeré pani. Okay, ẹ jẹ́ kí n gbéraga. Mo fẹ́ gbéraga. Mi ò kí n ṣe bọ̀ mo fẹ́ ṣe. Whether mo ní kí ó lọ ṣe arúgbó mo make up fún un àbí mo ní kó lọ ṣe ọmọge o àbí mo ní kó ṣe ọmọ kékeré o ẹni tó lè sọ fún Fisáyọ̀ Àmọ̀débájá pé kó shut up máa múra. Fisáyọ̀ Àbẹ̀bí. Ẹmọ ẹni yẹn máa múra. Mo fẹ́ gbéraga. Product yẹn dẹ̀ ni. Àní mo fẹ́ gbéraga. Pé mo wá make up fún ṣe pé teen ni mo wá ṣe make up fún pé ó yá lọ ṣe arúgbó. Kò gbọ́dọ̀ kí n wà bẹ́ẹ̀ lọ ṣe arúgbó. Àyẹ̀kẹ́ máa deliver. Because basics ni àwọn èèyàn ò mọ̀. The moment you miss the basics of acting, forget you gonna get it right. Kò lóògùn ẹnìkan ṣiṣẹ́ kan fún mi ní church wa àbí àfáà kan ṣiṣẹ́ kan fún mi ẹgbẹ̀rún kílí wà láwòrán gírí. If you don't have it, you don't have it. Don't have it. Títí dọ̀la lọ́dọ̀ àwọn olóyìnbó ẹni tó bá sọ fún Bọ̀dá Délé pé kó shut up máa múra.
Bọ̀dá Délé Odùlé. ẹni ẹ máa múra gan kò yé sí so àwọn tó ń bọ̀ wọn challenge àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí pé wọ́n kàn ń bọ̀ wọ́n kó costume wa wọ́n lọ ṣe body wash wọ́n á ṣe kíní gbogbo body filling liposuction BBL àwọn ọmọ yìí dẹ̀ ti ń ṣe púpọ̀ ń sìn. ẹlẹ́dàá tí wọ́n ló bá wọn wáyé that's not a problem. Okay. That's not a problem. My own problem is come to set and act. Okay. I don't care whatever you do with your life. Yeah, but wọ́n tún máa ń sọ pé bóyá body máa ń determine bẹ́ẹ̀ ṣe máa ń cast ni mo ṣe ń béèrè pé ta ló ń cast. Hello, a máa ń parọ́. Body máa ń determine. Body máa ń determine. Okay, jẹ́ fún yín example. Tí kì í bá ṣe pé níbi 3 to 6 months láti ṣe training. Ẹ ṣe máa sọ fún mi wípé mo dé láti ìlú òyìnbó tí mo ti lò 20 years níbẹ̀. Ṣé ẹ̀ ní gbé òórùn sẹ́yìn inú ìbò mi ni? So definitely you look for another person. Does that mean you think you play every role? Iyo. It's not like that. Sherry, those people that are coming, àwọn ni mo ní problem pẹ̀lú jù. Àwọn tó débẹ̀ ti débẹ̀ tán, wọ́n ti tilẹ̀kùn. But if you are coming to establish yourself, àwa kárí wá gan ni o. Wá kárí wá gan. Don't come with the impression that my word wọ́n máa explain fún mi ní set. Come and explain for me set. Man sọ fáwọn èèyàn pé if you have the opportunity láti ní àǹfààní láti rí Mosún Fílàní lọ́jọ́ kan jọ gba script ọwọ́ ẹ̀ tó bá fi ń ṣiṣẹ́. Mosún will break down. If you see our script analysis, you will understand what acting is like. That's where there are lots of things people need to learn. Ká kàn filẹ̀, ẹ jẹ́ ká filẹ̀, ẹ jẹ́ ká gbójú. Ẹ jẹ́ ká gbójú. But what I know is people need to go and learn acting. Okay, so lórí casting yẹn tá à ń sọ tẹ́lẹ̀ àwọn set kan lẹ́yìn lè cast. Àwọn tó gbàgbọ́ kò lè da arérú because tó bá lọ sí every set tó jẹ́ pé ìwọ ló ń kóyàn lọ bẹ́ẹ̀ ò ní meet the people. Kò yẹ ẹ̀sìn wọ́n fẹ́ ṣe 3 scenes ìwọ ló tún mú 3 scenes wá láti Ìbàdàn wá sí kò fọ́pọ̀t. ṣé léèyàn lè kú. ṣé wọ́n léèyàn lè kú ni. But ọmọ tẹ fẹ́ fún wa pé kó ṣe 3 scenes yẹn kó jẹ́ pé torí nǹkan míì náà lẹ ṣe cast ẹ̀ ẹ jẹ́ kó ní quality tọ̀dọ̀ tiwa tó bá kó lọ́dọ̀ tí yín kó lọ ṣe tó fẹ́ ṣe ti yẹn. Just give us good actor, that's all. Oda, Tabanika wo Nigerian movie industry, we are ranking about the 2nd highest movie producing industry in the world. In terms of numbers. In terms of numbers, according to you. Now, in terms of numbers, I repeat numbers lóòótọ́. Olórin kọ́kọ́rọ́ ní number don't lie, but numbers seem like they are lying. Kí ni stakeholders? Kí ni government, kí ni association yẹ kó ṣe láti strengthen industry such that filmmakers, actors wọ́n lè retire comfortably. Kò sẹ́ni kankan tó lè retire comfortably. Lẹ́nu iṣẹ́. Anywhere. Okay. Anywhere. Ibi tẹ́nìkan ti rí owó jí ní government ẹnìkan wà tó ṣe fẹsẹ̀ rìn kiri. Everybody ló máa plan life ẹ̀. That's a fact you must understand. When people begin to say, àwọn tí wọ́n ti jìyà fúnṣẹ́ yẹn, ìgbà tó ń jẹ̀yà yẹn náà wọ́n fún wọn lówó. Wọ́n fún wọn lówó. Ìgbà tá ẹlòmíì gba 2,000 naira fún lead role. Ẹlòmíì wà ní set yẹn tí ó gba 10 naira. Kò yé sìn. What matters is how you manage your time. Okay. Torí gbogbo wa ló máa ní àsìkò. Everybody máa lọ ìran kan máa lọ ìran kan máa dé ìran kan máa lọ ìran kan máa dé àwọn kan ni comedian lánàá àwọn kan ló wà ńbẹ̀ lẹ́ni àwọn kan tún ti wà ńbẹ̀ àwọn kan tún jẹ́ upcoming so ti yé sìn now ṣẹ́rí presently ìṣòro tó wà ní Nàìjíríà pọ̀ developing nation ní Nàìjíríà kì í ṣe developed nation. A ṣe ń load. Nǹkan tó wà ńbẹ̀ pọ̀ gan ta ní láti attend sí. Kò yé sìn ẹ̀mọ́ yẹn tó máa fi ra kíní tó fi máa lé Boko Haram. So tí wọ́n bá yọ owó sílẹ̀ fún entertainment ṣáwọn èèyàn ná judiciously ṣé policy wà fún kò tí ì sí fún ọ̀nà àṣìjẹ́ ká máa bá lọ náà a ṣe ń bá lọ at our own level we will be doing the best we can do we will continue to train and retrain. But okay now at association level náà when we talk about when we go into politics wọ́n ní nígbà míì àwọn owó kan máa ń jáde pé association rèé o then a mọ̀ pé nígbà kan wọ́n àti ní film village rí tí wọ́n ní wọ́n fún ANTP nígbà yẹn. Èmi ò gbọ́ sí. Ẹ gbọ́ sí tí wọ́n ní lọ́nà Badagry. Èmi ò gbọ́ sí. Ẹ tún gbọ́ sí lọ́nà Badagry. Mi ò gbọ́ sí. Ẹ gbọ́ sí okay fine kó tó di pé. Inú kébùkébù ọ̀dẹ̀gádẹ́ ló kété. Ó dá lákòótọ́ pátápátá ẹ jẹ́ ká nísìnyí advent of YouTube
gbogbo actor ló ní YouTube channel in fact wọ́n tún wá ní ó ti wá ń di pé actor tó ní YouTube channel á sọ fún yín pé òun lè wá bá ẹ ṣiṣẹ́ ọmọ pé òun náà ṣiṣẹ́ YouTube channel tiẹ̀ gẹ́gẹ́ bí stakeholder gẹ́gẹ́ bí oníṣòwò lẹ́nu iṣẹ́ yìí kí làwọn nǹkan tẹ́ ẹ̀ ń rí ṣe mọ̀ pé àgbà náà lè sọ wípé tọmọdé bá ń gégi nígbó àgbà tí yóò garùn ló mọ ibi tó máa wó sí. Everybody now has a YouTube channel. Is there a future for it? Should everybody have a YouTube channel? Àti pé àwọn èèyàn lérò wípé tó bá ní YouTube channel ò ní showcase rẹ̀ lọ ní láti showcase rẹ̀. No. Art and business are not the same thing. Okay. Business proper on YouTube. Okay. Kì í ṣe art. Kì í ṣe ibi tó ti ń showcase rẹ̀ lọ. Ṣé too many YouTube channels might destroy industry yẹn. But àwọn èèyàn mọ̀. Google ní increase owó advert tó fẹ́ fún Africa tàbí tó fẹ́ fún Nigeria. Kò ní increase ẹ̀. Tó bá yẹ pé 100 channels ló wà orí 100 yẹn náà máa pín sí. Tó bá jẹ́ 1000 channel orí 1000 náà máa pín sí. Then danger tó wà ń bẹ̀ ni wípé nísìn YouTube àwọn actors nìkan ló ń tà báyìí. Ẹ lọ check. Tó bá ní àwọn channels 5, 6, 7 tó ń tí iṣẹ́ wọn rìn jìnnà gan YouTube àwọn actors ni. Tó bá dé level kan wọ́n máa kọ́ producer pé kó má lo àwọn actor yẹn mọ́. Torí tí wọ́n bá fẹ́ release film ní Thursday tó bá release ní Wednesday kò ní bẹ́ẹ̀ yà sí film tiẹ̀. Ó dẹ̀ ti gbowó. So bóyá wọ́n máa face business yẹn. So ẹni tó sọ wípé òun ò bá ẹlòmíì ṣe òun fẹ́ ya fíìmù YouTube mú choice ẹni ilé ayé ti ẹni. Ṣé kò ní create scarcity from the good ones or the supposedly good ones? Bí ò ṣe wá yẹn ẹlòmíì náà àwọn bíi 50 kan wà bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní di slot yẹn. Okay. Àwọn máa lo slot yẹn. Okay, ṣé ìyá tiwọn náà gbàdúrà ni? Ẹ bá dúrà tí ìyá tiwọn lòun fi lóhùn wà. A dẹ̀ fẹ́ lòmíì síbẹ̀ lòmíì náà bẹ̀rẹ̀ sí ní develop career tiẹ̀. But ọjọ́ tóun náà bá ní problem wọn ní dìde sí o. So tó bá ti believe pé igi ẹ lè dágbó ṣe bismillah. Ọjọ́ tí crisis yẹn bá dé you be on your own. So ẹnìkankan ò lè sọ wípé òun ti ní YouTube òun ò ní bẹ́ẹ̀ lòmíì ṣe. But kò sàǹfààní kankan kí gbogbo wa ní YouTube channel. Kò sàǹfààní kankan bẹ́ẹ̀ kò ní help wa. Tó the same audience ní gbogbo YouTube channel yẹn ṣe. Gbogbo èèyàn pín. Ẹni tó ń wo àpáta ló ń wo Libra. Ẹni tó ń wo Libra ló ń wo Roku. Òun ló ń wo Kọ́lá Ajíyẹmí TV ló ń wo Apákúfọ̀ TV kìíní Ìwòmí Torí Ọlá TV Igbá TV Àwo TV Kòkó Bàbá Sásù TV the same person ló ń wò. Ṣé wọn ò ní ṣiṣẹ́ mi mọ́ ni? We are releasing up to 20-25 films in a week. Sáwọn ènìyàn ò níṣẹ́ ni. And the more the supply, the lower the quantity. So nǹkan tó bá ṣẹlẹ̀ nìyẹn. So àti ń overload àwọn actor àwọn audience wa. So eventually wọ́n ní padà wò àmọ́ rárá tàbá múra. So there is need to sit down to look for proper market. There is need to realign. But that is why bá gbọ́ o. Kọ́mánì ti yín yẹn ni. Táyé ò bá gbọ́ náà mo ti sọ lẹ́ẹ̀kan. Tí ilẹ̀ lè pọ̀ ju tẹnu lọ adẹ́tẹ̀ àmúkọ. Tí ilẹ̀ á pọ̀ ju tẹnu lọ ni. Ọmọ tíátà will always find his way. Tọ́ lẹ́yìn ìkórìtà tá a dé dúró ìta ní ká máa mú lọ ọ̀rọ̀ pọ̀ torí ẹ̀sẹ̀ ṣe máa padà wà lẹ́yìn ní choice. Àwọn ọ̀rọ̀ ta sọ lélẹ̀ kọ́ la máa sọ nígbà mi torí ọ̀rọ̀ àti ìbéèrè ó pọ̀ rẹ̀rẹ̀. Àmọ́ láti ọ̀dọ̀ aláṣẹ àtolúdarí iléeṣẹ́ wa tí wọ́n ṣe onígbọ̀wọ́ àti agbátẹrù ètò Oyinmomo wọ́n ní gbàtàn pè mí sí ibi ìjíròrò wọ́n bá ní dá mi òmò ní owó wọ́n ní àgbà ọ̀jẹ̀ ló ń bọ̀ yìí o ẹ̀bùn tá a sì ní ó kéré ṣọ́ máa lè gbá báyìí àbí bọ̀dá mi kọ́ mo ní wọ́n bá wa fìfẹ́ gba ìfẹ́ náà la fi pè wọ́n tán fi wá wọ́n lẹ́bùn yín kéré o pé ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun tẹ́ ẹ wá o. Oyinmomo ọpẹ́ ní pẹ́ ní sáyé àwo wọn lóde ìdó ẹni ní fúnni níyàwó òde Ìjẹ̀ṣà adé afọkòkò mọ̀gà tí ìfọjọ́ gbogbo rí tí ìfọjọ́ kan dúpẹ́ mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ o iléeṣẹ́ yín ò ní jóná o àwa láàmà wa ẹ̀yin náà láàmà bá o. àṣẹ ẹyẹ wa lórí ètò Oyinmomo wọn ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ bí oge àmọ́ kó tó di pé mo yọ̀ǹda bàá mi pátápátá wọ́n lẹ́sẹ̀ fà kan wà tó ń jẹ́ Ògúndábèdè èèyàn kan ta mí lólobó àwọn èèyàn tún dìbéètì ẹ̀ wọ́n ní àwọn èèyàn kan mọ̀ o àmọ́ àwọn èèyàn kan mọ̀ jura wọn lọ nínú àwọn èèyàn tó mọ̀ dáadáa tán ṣe àpèjúwe ẹwà nù wọn bí mo ṣe rántí ìsìn mo ní ṣé ẹ lè bá wa fọ́ ẹsẹ̀ fa Ògúndábèdè. Àwọn babaláwo làbá jẹ́ ọ̀fọ̀ bọ̀ ká má ṣàlàyé ìwé nǹkan bíntín. Mo yaṣẹ́ kan ní 2011 mo pè ní BJBJ. Ifá yẹn wà nù
nǹkan tí mo kọ àárẹ̀ yẹn lé lórí. Ifá yẹn mi ọ̀ràn ti bẹ̀rẹ̀ mọ́ ní ohun olóhun là fi ṣògbó sàtọ́ adíá fún Ògúndá tí so lórí ó lè ní wàrùn Ògúndágara ọ̀fẹ́rẹ́ ìwèrèwèrè ńlọ lè jà Ògúndágara ọ̀fẹ́rẹ́. Ifá yẹn nígbà yẹn nǹkan tí mo fi sọ fáwọn èèyàn ni pé tí wọ́n bá dá fá yẹn fún ẹ wọ́n sọ pé kó lọ jalè. Ohun olóhun lọ fi ṣògbó sàtọ́ ọbẹ̀ ni pé èmi mọ̀ pé ẹ̀yin máa ń ṣe program. Èmi mọ̀ pé wọ́n fẹ́ kí àwọn kan wá sí program. Èmi dúró lóríta mo bá yín pé àwọn middleman. Òun fẹ́ mi lówó ẹ̀yin náà fẹ́ mi lówó. Ohun olóhun ló fi ṣògbó sàtọ́. Òun làwọn cab companies kan ṣe wọn ò ní mọ́tò fúnra ra wọn. Wọ́n kàn register èèyàn sórí app ní ohun olóhun là fi ṣògbó sàtọ́ adíá fún Ògúndá tí so lórí ó lè ní wàrùn. Òun làwọn agent ń ṣe tí wọ́n fi ń ṣe lé àwọn kan nìyẹn. But recently torí wípé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣe Ògúndábèdé olórí olè àwọn babaláwo wá dìde against ẹ̀. Mo wá tún bá wọn ṣiṣẹ́ kan tó júwe wípé character yẹn tó bá ti rìn lọ lẹ́niwíà tí wọ́n bá jalè ńbẹ̀ wọ́n máa mú. Tí ó ṣe pé òun ló jalè. Nǹkan ló jalè. Tí wọ́n bá jalè ńbẹ̀ wọ́n máa mú. Now the babalawos are establishing the fact that Ògúndábèdé kì í ṣe olè. Ní research tèmi náà kò sọ wípé Ògúndábèdé olè ni but ó sọ wípé o lè jẹ níbi tó ṣe sí. Yes. O lè jẹ níbi tó ṣe sí. Just have your head. Ọpọlọ. Ẹni tí ò kọ́lé tó ṣe agent ó máa gba owó agency fee lọ́wọ́ ẹni tó bá gbálé. Ó máa gba percentage lọ́wọ́ ẹni tó nílé. Ó máa dúró lóríta. So the cost ní estate management. Kò pọn ọdún kò nílé. So being able to use your head wisely. So tó bá sọ fún èèyàn wípé wọ́n dáfá Ògúndábèdé fún tó bá lọ jalè òun ló choose láti jalè fúnra ẹ̀. Kó fẹ́ yẹn tàgbà. Ló choose láti jalè fúnra ẹ̀ because tí wọ́n bá ti fẹ́ yẹn tàgbà ó máa jẹ́ kó continue. Unpunished criminals endangers the society. Ẹ jẹ́ ká fi yẹn ṣe close. Unpunished criminals endangers society. Bóyá lè náà help àwọn ìjọba wa láti mọ̀ pé ẹ fọwọ́ra lórílẹ̀ ni wọ́n ló lọ jínigbé ó lọ jínipa ẹni is our brother ẹni integrate them into the society they are part of us. Ó máa dà lóru ni. Ẹ wá lè fi wọ́n sáàrin sójà wọ́n tú àṣírí sójà. Ó ti yé mi àti nítorí ọmọ tó ń sunkún ó sì yé yẹ tó ń rẹ̀. Ògúndábèdé òun ṣe pé kó lọ jalè. Wo ẹni tó ti establish tiẹ̀ jẹ́ńbẹ̀ ni. Lẹ́yìn ìgbà tó establish Dangote tán ní MRS súnmọ́. Ọpọlọ ni tactics ni. Too much brain tactics ni. A ní kẹ́ fọpọlọ ṣiṣẹ́ èyí ṣe pé kẹ́kọ̀ọ́ fọpọlọ ṣògùndábèdè kẹ́ lọ máa jalè wọ́n á fẹ̀yìn yín ti àgbà bó ṣe wà nìyẹn. Ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀ fún òye ẹ̀la òye tẹ̀ tún fi là mo lérò wípé púpọ̀ náà àwọn tí wọ́n ń wò lé ní wọ́n á lè mú bẹ́ẹ̀ ẹ̀yin bloggers àárín yìí ni kẹ́kọ̀ọ́ ìyẹn ò tán ẹ má lọ kọ́ tiẹ̀ láti ibi tí wọ́n á ti yìnyín bá zuzu àbí tẹ́ ti máa gba àwọn èpè torí púpọ̀ nù yín ẹ máa wò ó ẹ wá lọ mú ibi tó sùtù narrative torí clickbait ẹ wá mú ẹ wá gé lóní ráńpẹ́ ẹ wá jẹ́ kí ẹ wá subject àwọn actors wa àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ wá subject wọn sí ridicule comment section káwọn èèyàn á máa sọ̀rọ̀ sí wọn gbà tẹ́yìn gan mọ̀ pé iṣẹ́ tí ò tọ́ lẹ̀ ṣe unpunished criminal ẹ ti get it endangers the society ni o ẹ̀yin wa lórí ètò ìmọ̀ọ́mọ̀ mo lérò wípé èyí tá a gbé wá fún yín lénìí ẹ ti rí pé the educative part ibi ọgbọ́n ibi ìmọ̀ ibi ká ní òye ibẹ̀ la lọ lénìí lóòótọ́ a máa ń gbé àwọn eléré wa lóríṣiríṣi ẹlòmíì ìtàn ayé wọn ló máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹlòmíì ìrírí wọn ló máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ mo dẹ̀ lérò wípé èyí tá a gbé wá fún yín lénìí èmi gan màá máa replay màá máa tún play màá máa replay torí ẹni tí a bá wí fún ọbàjẹ́ ògbọ́ ni ìwọ̀n tó ti sọ yìí náà mo lérò pé a ṣàǹfààní fún wa orúkọ tèmi Oyèpadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ gẹ́gẹ́ bí atọ́kùn ètò ìmọ̀ọ́mọ̀ mo fẹ́ dágbére fún yín mi ìdágbére ikú mi ìdágbére àrùn àtúnfìrí àti ìdùnnú pàdé níjọ́ mìíràn ẹ wá rántí gẹ́gẹ́ bá a ṣe ń sọ gẹ́gẹ́ bí àlejò mi ṣe sọ yẹn náà ni màá tún mú dání ẹmọ tó bá ń báwí tó bá ń warùn kì ó máa parun lójijì ẹ̀yin òbí dá ìpẹ́ ti relinquish duty yín fáwọn ọmọ torí nísìnyí àti ń gbá àwọn àṣà pé parents need to be parented
wọ́n ti sọ fáwọn ọmọ pé ẹ̀tọ́ àwọn òbí yín lé kò wá ní burúkú títí tó kí bàbá wa ní ó dọwọ́ ọmọ òun lọ́rùn. Àwọn òbí a ní láti ṣàtúnṣe o, a nílò àtúnṣe o. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin mọ́mì wa. Iye ọmọ tó o bá lè gbajúmọ̀ ni kò bí. Jẹ́ ká Sam obìnrin ni mi kò sí pé dádì wa láìkí ọmọ ó wá káwọn dozen bundle of joy tí làpálàpá ti jẹ orí wọn tán ó wá ń kó wọn kiri. Sí ẹ jẹ́ ká let's call a spade and not a garden fork. Mo máa rí kinní lọ́pọ̀lọpọ̀ gbà. Ìyá mi ló kọ́kọ́ sọ fún mi pé obìnrin bímọ fúnra ẹ̀ olóhùn bímọ fọkùnrin. Àwọn bàbá wa ń gbìyànjú o àmọ́ kán tó dá sí tilé kán tó dá sí tẹbí kán tó dá sí tara àwọn náà ń ṣe tiwọn. Ẹ jẹ́ kí àwọn obìnrin ká túbọ̀ step up game wa. Ọmọ ẹ̀ ò ṣalágbàfọ̀ ń kaṣọ wálé. Ìwọ ló sọ wípé mo wo fọ́nrán kan níjọ́ kìíní àná ni ìyá yẹn sọ fọ́mọ ẹ̀ pé ṣèbọ́ ọmọ kan ni ṣèbéyàn kan lọmọ Ìyábọ̀ Òjó fẹ́. Ṣó rìnrìn Ìyábọ̀ Òjó lórí ayé ọmọ ẹ̀ tọmọ ẹ̀ á fi lọ mú jùmájù sọ wálé wá bá ẹ̀. Ẹ jẹ́ kó máa rókè lọ́kàn yín ó dìgbà.